bí àwọn kan wà onínàpé onípìnì pẹ́pẹ́pẹ́ ẹ̀yin yàwá ẹ ti mọ̀ ọjọ́ ti jìnnà díẹ̀ so àwọn ìta ń pè ní diapers báyìí àwọn ọmọ tán fi diapers tọ́jú ẹ̀ wọn ò lè mọ tí mò ń sọ ń pa ẹ̀ yìí so now kí ni mò ń sọ ní sọ pé mo ní ẹ̀tọ́ láti ra àwọn bíi nappy bíi diapers tán ṣe ń lò nísìnyí kí n ra fún àwọn ọmọ yẹn nígbà náà lọ́hùn ìyá rẹ̀ náà ó náwọn ẹ̀tọ́ tí ọmọ yìí tó tọ́ sí látọ̀dọ̀ ìyá ọmọ yẹn now èmi fún ara mi bí bàbá tí n bá ṣiṣẹ́ lọ tí n bá ṣiṣẹ́ bọ̀ a máa ń pe kíní kan ní SMA ńgbà náà lọ́hùn kan wọ́n tún pè ní SMA gold ṣùgbọ́n àwa mọ SMA ńgbà náà a mọ cow a mọ kíní kan cow kíní ọjọ́ ti jìnnà díẹ̀ so àwọn fúdù ọmọ so a lọ rà á then ìyá gangan fún ara ẹ̀ ọmọ yẹn wá lẹ́tọ̀ọ́ sí ọsàn méjì tí ń bẹ ní àyà ìyá yẹ kò gbúdọ̀ fi dùn kọ́pọ̀lọ́ ọmọ bá lè pé dáadáa kò yẹ yín báyìí so àwọn ẹ̀tọ́ ni àwọn nǹkan tá lè pè ní ẹ̀tọ́ nìyẹn bákan náà tí ọmọ yìí bá ń dàgbà ó ní ẹ̀tọ́ látọ̀dọ̀ òbí láti sọ pé ìwọ ọmọ báyìí ni kò ṣe ṣe báyìí ni kò ṣe má ṣe ẹ̀tọ́ òbí lórí ọmọ yìí ni pé kó mú lọ sílé ìwé kọ́mọ yìí ó kàwé kò yẹ yín nísìn náà nígbà tọ́mọ ẹ bá dàgbà gẹ́gẹ́ bí Yorùbá ṣe rí ìlú tí èmi wà yìí ìlú tí èmi wà ní Amẹ́ríkà níbí báyìí wọ́n gbàgbọ́ pé tí ọmọ bá ti pé ọdún méjìdínlógún ó ti di adult ní ti dàgbà so ó lè fò lọ bí ẹyẹ tọ́mọ yẹn bá sì fò lọ bí ẹyẹ ohunkóhun ló lè ṣẹlẹ̀ sí nítorí pé ọmọ náà ti kéré láti fò jáde nínú ilé tó sì jẹ́ pé ohun oríṣiríṣi nǹkan ló máa ń ṣẹlẹ̀ tá a máa ń rí ṣùgbọ́n ní Yorùbá ní ìṣàdẹ́lẹ̀ Yorùbá àwọn ọmọ títí èmi báyìí bí mo ṣe dàgbà tó mo sì jẹ́ ọmọ lọ́wọ́ òbí mi síbẹ̀ ọmọ ni mo sì jẹ́ lọ́wọ́ òbí mi tí n bá nílò àwọn nǹkan tó rú mi lójú ẹ̀tọ́ mi ni mo ní àwọn ẹ̀tọ́ kan láti béèrè lọ́wọ́ ìyá mi àbí láti béèrè lọ́wọ́ bàbá mi àti wípé àwọn ìyá wọ̀nyí wọ́n wá lẹ́tọ̀ọ́ kan àwọn òbí mi wá lẹ́tọ̀ọ́ mo ń sọ nípa ti Yorùbá o mi ì sọ nípa ti àwọn generation tó àwọn wàhálà tó wà lóde yìí o so nítorí náà ọmọ yẹn ó ní ẹ̀tọ́ àwọn òbí yẹn ní ẹ̀tọ́ lọ́wọ́ mi bí mo ṣe dàgbà torí pé bókété bá ti dàgbà tán yóò máa mu ọmọ rẹ̀ yóò máa padà á mu nítorí náà ńkọ́ àwọn ẹ̀tọ́ wo ni òbí tó nílò látọ̀dọ̀ ọmọ yìí bíi pé ká máa tọ́jú wọn ká fún wọn lóúnjẹ bíi pé ká pọ́n wọn lé àti bẹ́ẹ̀ lọ so nítorí náà ẹ̀tọ́ oríṣiríṣi ẹ̀tọ́ òun ló wà ǹjẹ́ òbí tọ́ sí ìtọ́jú láti ọ̀dọ̀ ọmọ rẹ̀ bẹ́ẹ̀ ni tàbá ní ká dáhùn àwọn kan lè sọ pé bẹ́ẹ̀ kọ́ nítorí pé kò tọ́jú àwọn ṣùgbọ́n tó bá sọ pé òbí rẹ̀ ò tọ́jú ẹ òwò náà ò wà ní tọ́jú àwọn òbí yẹn nǹkan náà kò ní kúrò ní ìdílé yóò máa dìran èpè yóò máa dìran Ọlọ́run ní jẹ́ képe ó dìran nílé wa ẹ bá mi ṣàmì mami àti dáàdì náà ẹ pín ètò yìí náà kí ló mú mi ṣàlàyé ẹ̀tọ́ yìí mo ṣàlàyé ẹ̀ díẹ̀ má bínú pé mo pẹ́ níbẹ̀ náà ǹjẹ́ nílùú Nàìjíríà tán mọ̀ sí location 419 ǹjẹ́ àwọn ènìyàn ní ẹ̀tọ́ ǹjẹ́ wọ́n ní ẹ̀tọ́ sórí fóònù wọn láti lò ó ní gbangba láti fi ya fídíò àwa ti kúrò lórí ẹ̀tọ́ ìdílé báyìí a bọ́ sí ẹ̀tọ́ inú òfin ìlú ní gbogbo àgbáńlá ayé pátápátá kò sí ibi tí wọ́n á ti sọ pé kéèyàn mọ̀ ní ẹ̀tọ́ sí orí ẹ̀rọ ìléwọ́ rẹ̀ tá a mọ̀ sí fóònù now àwọn kan gbé fóònù dání nílùú Nàìjíríà wọ́n á lò ó láti jòkó ẹ̀yin ọ̀dọ́ ẹ gbọ́ ẹ wá o ọ̀dọ́ ẹ súnmọ́ bí ẹ kàn lo fóònù yín ẹ máa béèrè owó lọ́wọ́ àwọn èèyàn yín tó wà nílùú òyìnbó àbí lọ́wọ́ bàbá àbí lọ́wọ́ ẹnikẹ́ni tó bá wù kẹ́ ṣe àbí owó tẹ́ ẹ bá tún ṣiṣẹ́ ẹ ó ra dátà ṣe rí oye tí communication nìyẹn tá a lè pè ní àwọn bíi àwọn communication company tó wà Nàìjíríà tẹ́ ẹ bá mọ oye tí wọ́n tó ń jẹ oye owó tó ń rí lórí àwọn Nàìjíríà nìkan ìdí nìyẹn tí àwọn orílẹ̀-èdè ọ̀pọ̀lọpọ̀ àgbáyé lónìí wọn ò gbàgbọ́ pé ìlú Nàìjíríà ò lówó tá bá ń gbọ́ pé ìdí nìyẹn tí Buhari tó fi dé ọ̀dọ̀
ìjọba Gẹ̀ẹ́sì tó fi ń sọ fún wa pé ẹ̀yin ọ̀dọ́ o ọ̀lẹ ni yín ẹ ò fẹ́ ṣiṣẹ́ wọ́n lé owó ọ̀fẹ́ lẹ̀ ń wá tá a bá wá ní ká wo ọ̀rọ̀ Buhari lọ ká wò bọ̀ á rí wípé òótọ́ díẹ̀ wà nínú ọ̀rọ̀ yẹn kò yé yín báyìí nísìnyí ẹ má bínú o so nígbà táwa bá sẹ́ndì owó torí ẹ mọ ibi tí mò ń lọ mò ń ṣe ń bọ̀ ń bẹ́ o nígbà tí àwọn èèyàn bá sọ pé ìyà ń jẹ wọ́n nílé o ẹ bá fowó ránṣẹ́ tàbá fowó ránṣẹ́ sí wọn then àwa tá a wá wà ní diaspora owó tá à ń contribute sí GDP Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ẹgbẹ̀lẹ́mùkún owó ni ìyẹn dúró ó farati so àwọn communication company owó tá a máa ń sẹ́ndì tá a máa fi ń ra data tá a máa fi ń ra MTN Glo Airtel kankan bẹ́ẹ̀ yẹn ní Nàìjíríà ìyẹn gan ẹgbẹ̀lẹ́mùkún owó ni ìyẹn dúró ó tún farati yàtọ̀ sí wípé àwọn network company kan tó wà àwọn kéréje tí wọ́n máa ń provide the internet ìyẹn dúró wọ́n wá ṣírò owó wọ̀nyí wọ́n wá wò pé trillions of nairas ni owó ńlá owó tó lóko ni now tó bá wá rí bẹ́ẹ̀ tá a bá wá ní ẹ̀tọ́ sórí fóònù wa tó sì jẹ́ pé wọ́n ń powó lórí ẹ̀ tó ń gbowó lórí wa táwa tó wà ń lo òyìnbó tá a sì ń fowó ránṣẹ́ tó sì ń gbowó lórí wa náà kí wá ní ẹ̀tọ́ wa láti lo fóònù yìí ǹjẹ́ ṣé ẹ̀tọ́ wa láti jòkó sórí bíbí Nàìjíríà ló yẹ ká fi ṣe àwa gẹ́gẹ́ bí ọ̀dọ́ ká wá tún máa bọjọ́ ọ̀la wa jẹ́ ẹni tó bá ṣe ń join ní programu yìí ẹ lọ ìbẹ̀rẹ̀ nígbà tó bá ti ṣe tán kẹ́ wo láti bẹ̀rẹ̀ kẹ́ wo òyìnbó tó sọ̀rọ̀ òun pẹ̀lú ìyàwó rẹ̀ wọ́n gbé òyìnbó yẹn wá sí ìlú Nàìjíríà nìkan bíi about 1950 to 60 years ago I mean 1950 or 60 wọ́n gbé wá sí ìlú Nàìjíríà so ó ṣojú wọn kòrókòró bí àwọn ìjọba Gẹ̀ẹ́sì bọ́n ṣe bà ayé generation tá a wà bọ́n ṣe bà á jẹ́ débi tá a dé now ẹ̀tọ́ rẹ ni màmá ẹ̀tọ́ rẹ ni bọ̀dá ẹ̀tọ́ rẹ ni àǹtí mi fóònù ẹ̀tọ́ rẹ ni ní iwájú àwọn ìjọba Nàìjíríà ní ọ́fíìsì tó o bá lọ because tá a bá ń pariwo a fẹ́ jáde kúrò nílùú ìlú Nàìjíríà kí ló fẹ́ mú wa jáde kúrò ń bẹ ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn wa jáde wọ́n ní ká gbẹ́nu wa sọ̀hún ẹ̀rí ńgbà tán ń pariwo pé kán ẹ̀ǹdí SARS àwọn kan jáde ní Òkè Ọya wọ́n ní pé wọ́n rẹ́ǹtì wọn ni ìpé wọ́n rẹ́ǹtì wọn ni pé kán lọ jòkó ìgbọ̀n fúdíò kan gan wà tó jẹ́ pé ọmọbìnrin ọlọ́pàá ó ní àwọn olè ó láwọn yahoo boys ó láwọn ló ń protest níwájú police station pé kán ẹ̀ǹdí SARS torí pé wọn ò ti pọ̀ ọmọ ẹ̀ kò yẹ yín nísìn àwọn olóṣèlú tán jòkó sí House of Assembly House of Senate House of Assembly àti House of Representatives àti House of Assembly lórí gbogbo ìlú kọ̀ọ̀kan ní state kọ̀ọ̀kan nílùú Nàìjíríà pàápàá jùlọ ní ìlú Yorùbá nation àti tó fi dórí gọ́vìnà wọn nítorí pé system tó wà nílẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó jẹ́ system tí ò dáa dẹ̀ wọ́n dẹ̀ ń jẹ níbẹ̀ wọ́n rí wípé o lè jẹ gbẹlẹmùkú owó kò sẹ́ni o lè dọ́gbọ́n kó fún àwọn kan lówó wọ́n á dẹ̀ kúrò lórí ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àwọn ò ní fẹ́ sọ wípé ó yá ẹ jẹ́ ká barú irú system bẹ́ẹ̀ ẹ jẹ́ ká tún ṣà ká dànù wọn ò ní fẹ́ bọ́tì èmi pẹ̀lú rẹ ọgbọ́n tá a lè wá lò báyìí ní ọ̀sẹ̀ tó kọjá mọ́mí àti dáàdì ẹ bá mi ṣe àìtó yìí ní ọ̀sẹ̀ tó kọjá mo ní ohun tí Olúwa sọ fún mi mo wí fún wa wípé ohun kí ló mú kí Buhari sọ pé òun ò wá restructuring òun ò dẹ̀ wá kí Nàìjíríà ó pín then ẹ wá béèrè lọ́wọ́ Buhari pé kí ló wá ń wá gan-an now iná ti wá jó lórí kókó báyìí nǹkan tó ń bọ̀ ó ní agbára lọ́pọ̀lọpọ̀ ẹ lọ wo program tí ọ̀sẹ̀ tí ó kọjá tí Ọlọ́run tú láṣìírí now ohun tí àwọn á fẹ́ kí gbogbo ẹ̀yin ọ̀dọ́ máa ṣe báyìí ibikíbi tẹ́ bá ti ń lọ fóònù ẹ kámẹ́rà ẹ máa nù dáadáa kò wá sí ẹnikẹ́ni ìṣọlọ́pàá o ìṣológun o ìṣe àwọn civil defence ni o ẹnikẹ́ni kò lẹ́tọ̀ọ́ láti gba fóònù ẹ lọ́wọ́ ẹ láìsí search warrant pé mú fóònù ẹ fún mi mo fẹ́ wò tí ọlọ́pàá bá ń mú ẹnìkan lọ́ọ̀kan
bóyá a lọ fún rally ni o torí a máa padà tún ṣe rally nípa ti Yorùbá nation, kò sí ní tó lè dá wa dúró. Tá a bá rí ẹnikẹ́ni tó fẹ́ dá wa dúró, ṣe rí súnmẹ́yìn kó mọ rìkọ́ọ̀dù àwọn ọlọ́pàá, má súnmọ́ wọn. Tá a bá dẹ̀ rẹ́ni tó sọ fún ẹ pé kó stop ẹ̀, sọ fún pẹ̀lú ẹ̀rẹ̀lẹ̀, má lọ agídí. Ẹ jọ̀ọ́ ọ̀gá ọlọ́pàá, ẹ̀tọ́ mi ni ní abẹ́ òfin ní gbogbo àgbáńlá ayé, mo lè lo fóònù mi ní ibikíbi. A mọ̀ wípé o mọ nǹkan tó ń sọ, a sì mọ̀ wípé o mọ òfin. Kì í kàn ṣe pé ká gbé fóònù dání, ẹ̀tọ́ rẹ ni ní abẹ́ òfin láti rìkọ́ọ̀dù tó ń ṣẹlẹ̀, láti ya fọ́tò tó ń ṣẹlẹ̀. Tá a bá rí ibikíbi tí àwọn ọlọ́pàá ti ń ṣe àwọn èèyàn jákujàku mọ́yánmọ́yán, ẹ̀tọ́ èmi àti ẹni láti rìkọ́ọ̀dù wọn. Ọlọ́pàá kankan, a ò sì fún ọlọ́pàá kankan ní àṣẹ láti gba fóònù ẹ lọ́wọ́ ẹ láìsí search warrant ìpè kó ń wo fóònù ẹ. Ìyẹn farati. So tá a bá rí ohunkóhun tó ṣẹlẹ̀, tó o bá ní dátà sórí fóònù ẹ, tètè lọ sórí live. Ẹlẹ́lẹ́ẹ̀kejì, fóònù ó dàbí ní ìgbà kan tí wọ́n bá fẹ́ ṣe live program, mo rántí bí ilé akéde ńbàdàn, wọ́n lè rú gbogbo nǹkan tó tó inú ilé kan gbé lọ sí location, kan lè fi transmit, kan lè fi ṣẹ̀rọ alátagbà. Ṣùgbọ́n báyìí fóònù yìí, tẹlifíṣàn ti wà ní gbogbo àgbáyé, lọ́wọ́ ọwọ́ ni tẹlifíṣàn wà báyìí. Àjàjà nígbà tí 5G wá wà yìí, ó ní agbára lọ́pọ̀lọpọ̀. Ẹ ti gbàgbé propaganda táwọn kan sọ pé 5G pé coronavirus ni. Now kí ló tí mo wá fẹ́ sọ fún wa ni pé ṣé rí ẹ̀rọ ìléwọ́ yìí, ó lè fi dáàbò bo ara rẹ̀ lọ́wọ́ àwọn ajínipa, lọ́wọ́ ọlọ́pàá panipani tó wà Nàìjíríà, lọ́wọ́ àwọn tí wọ́n sexual harass, ó lè fi dáàbò bo ara rẹ̀. Bákan náà àwọn ọlọ́kadà tí wọ́n ń gbé yín, ẹ lè fi fóònù yẹn lè fi dáàbò bo ara yín. Ó lè wà lórí àwọn information wọ̀nyí la fẹ́ kó jọ, tá a máa kó lọ sí ibi tá a ti fẹ́ lọ láti lọ gbé ẹjọ́ wálẹ̀ níwájú ilé ẹjọ́ àgbáyé. Torí mo sọ ní ọ̀sẹ̀ tí ó kọjá, àwọn èèyàn rò pé kékeré ni, ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa, mi ní dárúkọ torí wọn fẹ́ kí n sọ̀rọ̀ lọ ní síbẹ̀ yẹn. Ó ní ètò tí àwọn bàbá tán ń ṣe, ṣọ̀rọ̀ mi yẹn. Tí o bá dẹ̀ sì sọ pé bóyá àwọn ọba, ìpè bóyá àwọn ọba yẹn, ṣé orí ọba tí ò bá dá sí, ẹ fi ọba yẹn sílẹ̀. Ṣùgbọ́n àwọn ọba gidi, àwọn ọba tí kì í ṣaládé ṣáńṣáń, wọ́n wà nídìí ọ̀rọ̀ tí mò ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí. Wọ́n mọ tó ń ṣẹlẹ̀. Tẹ́ ẹ bá gbọ́ bàbá wa Aláàfin láìpẹ́ yìí ní Yorùbá Gbòde, wọ́n ì tún sọ nípa tí mò ń sọ. Àwọn náà mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Iṣẹ́ tí wọ́n wá ń ṣe lábẹ́ inú, èmi ò sí ní ipò láti sọ gbogbo ẹ̀ lórí fọ́nrán, nítorí pé àwọn Fúlàní tán bá fẹ́ wá pa wá, àwọn náà ò ní sọ ibi tí wọ́n gbà ń kó ìbọn wọn wọlé láti wá pa ọmọ Yorùbá. So ó ní nǹkan táwa náà lè sọ ń bí. Ṣùgbọ́n ààbọ̀ ọ̀rọ̀, ọmọ Yorùbá, ọmọ àgbà ni mí, bí mo ṣe sọ yìí, ìwọ náà lọ máa fòye gbé. So àwọn nǹkan tá a bá kó jọ, gbogbo wa pátápátá, ẹ bá mi send message sí gbogbo àwọn ọ̀dọ́, gbogbo ọkùnrin obìnrin, fóònù ẹ, kámẹ́rà ẹ, fídíò ẹ, máa mú káàkiri láti òní lọ. Iṣẹ́ ibi tí wọ́n ń ṣe pátápátá, ẹ máa record ẹ̀, kẹ́ máa send ẹ̀. Ẹ̀yin tẹ́ wà Nàìjíríà, ẹ níṣẹ́ láti ṣe. Ibikíbi tó bá ti wà ní gbogbo olú Nàìjíríà, bí fọ́tò ló lè yà ní o, bí fídíò ló lè ṣe ní o, ṣáàbẹ̀ sí ń kó wọn jọ. Torí àwọn nǹkan wọ̀nyí la máa kó lẹ̀ níwájú àwọn ìdájọ́ àgbáyé. Ipe kí la fẹ́ ṣe, kí ló ń ṣẹlẹ̀. Kò jẹ́ bó ti jẹ́. Bàbá mi mo wà lórí ètò. All right, sir. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn má bínú o, wọ́n fẹ́ fún mi ní mẹ́sẹ̀gì kan kíákíá. Mo ń gbọ́ yín. Bẹ́ẹ̀ ni. Mo ti, bẹ́ẹ̀ ni, tẹ́ bá listen sí ẹ mọ̀ nǹkan tí mò ń sọ, bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Exactly.
bẹ́ẹ̀ ni. ẹ ṣe all right ẹ ṣe yà ẹ má bínú ẹ̀yin èèyàn wa àwọn lára àwọn òṣìṣẹ́ wa àwọn ló pè wá tán sáré fi nǹkan kan ìtanilólobó kan fún wa ó dẹ̀ yẹ ká tètè sáré fi etí sí ìtanilólobó yẹn adúpẹ́ lọ́pọ̀lọpọ̀ ẹ tí lè pè mí wọlé báyìí mo rí ẹni yẹn pé wọ́n jẹ́ ìkan lára àwọn aṣojú wa tá a dẹ̀ gbọ́dọ̀ tá mi tí gba ìpè ẹ má bínú so ìdí tí mo fi gbé ìpè yẹn nìyẹn ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ so nípa bẹ́ẹ̀ ńkọ́ kí ni ohun tí mò ń bá wa sọ lọ ni wípé a ò lè fi gbogbo ẹnu a ò lè fi sọ tí ẹnìkan bá wà níbì kan tó sọ pé bóyá àwọn ọba wa pé bóyá wọn ò ṣiṣẹ́ àbí wọn ò ṣe kinní kan àbí wọn ò ṣe gbàkà àbí wọn ò ṣe àwo kan ẹ jẹ́ ká gbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ kò rí bẹ́ẹ̀ ayé ìgbà kan nìyẹn kò yé yín tí ẹ bá bí mo ṣe sọ mo sọ lẹ́ẹ̀kan yẹn kó tó di pé wọ́n pè mí pé tẹ́ ẹ bá gbọ́ ọ̀rọ̀ bàbá wa láàfin ikú bàbá yèyé ní ètò Yorùbá Gbòde ẹ rí wípé ọ̀rọ̀ ti kú ò lójú ibi tẹ́ ẹ rò yẹn pé àwọn ọba gidi ni mò ń sọ o wọ́n ń ṣe iṣẹ́ tó pọ̀ ẹni tó ń pè mí ẹ má pè mí mọ́ mo bẹ̀ yín ni so nípa bẹ́ẹ̀ ńkọ́ ìyẹn lápá àti bẹ̀ yẹn so ibikíbi tó o bá ti ń lọ ibikíbi tó o bá rìn sí máa mú fóònù ẹ lọ máa fi ya fọ́tò ìtú tí Fúlàní tó ń pa lóko wa bá ṣe ń bẹ́rí àwọn èèyàn wa bá ṣe ń bá àwọn ọmọ wa sùn bá ṣe ń bá àwọn àgbúgbò wa sùn bá ṣe ń da gbogbo nǹkan bá ṣe ń bàjẹ́ ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé èrò tó wà ní ọpọlọ àwọn Fúlàní àwọn kan máa ń sọ pé Haúsá Fúlàní kò sí nǹkan tó ń jẹ́ Haúsá Fúlàní Haúsá ọ̀tọ̀ Fúlàní ọ̀tọ̀ àwọn kan wà tó wà ní north belt tá a pè ní middle belt àwọn bíi Benue State ọ̀tọ̀ làwọn yẹn náà àwọn yẹn náà ti yarí pé àwọn ò ṣe mọ́ kò yé wa báyìí nísìnyí so àwọn nǹkan wọ̀nyí òun ni à ń sọ wípé tá ẹ bá ti rí ẹ máa yà wọ́n ní fọ́tò ẹ máa bẹ̀rẹ̀ sí ní bòǹbáàdì àwa tá a wà ń bí àwọn nǹkan wọ̀nyí là ń ṣàjọ ẹ má rò pé ẹ kàn ń sẹ́ǹdì ẹ pé ó wà ní òfútù fẹ́ tẹ̀ rárá o à ń ṣa gbogbo ẹ̀jọ ni now ṣe rí ohun tó wà lọ́pọlọ àwọn Haúsá àwọn Fúlàní kò yẹ yín nísìnyí torí pé àtọ̀húnrìn wá òun ní Fúlàní wọn ò ní ilẹ̀ kankan hóró kan báyìí nílùú Nàìjíríà ṣùgbọ́n nígbà tí wọ́n wá togun láti wá jagun gbalẹ̀ ni wọ́n sì sọ fún wọn pé tẹ́ ẹ bá ti dé ibi tẹ́ ẹ ń lọ yìí o bó jẹ́ 100 years ẹ tún máa padà lọ bá bá ń pa yín ẹ máa padà lọ síbẹ̀ nítorí pé ilẹ̀ ibẹ̀ ńkọ́ o wọ́n jogún ẹ̀ fún yín mò ń sọ̀rọ̀ 18th century àwọn ọdún tá à ń sọ yìí ní ọdún nàmínàlẹ̀ now tẹ́ bá wá wò ó dáadáa ní nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ṣé kò wá rí bẹ́ẹ̀ ni ìránṣẹ́ Ọlọ́run kan pè ní lórí program wa ní last week ó jẹ́ kó di mímọ̀ pé gbogbo ibi tí àwọn Fúlàní ti pa ní Southern Kaduna ibi tán ti pa àwọn èèyàn bẹ́ẹ̀ pé wọ́n ti kó Fúlàní lọ bẹ̀ kó máa gbé ń bẹ̀ wọ́n ti pa àwọn èèyàn àwọn ibi tán sá àwọn tí wọ́n tọ̀hún rí pa tán sá kó ń bẹ̀ wọ́n ti wá lọ gba ilẹ̀ wọn ń bẹ̀ báyìí kò yé yín so nípa bẹ́ẹ̀ ńkọ́ ohun tó wà lórí wọn ni wípé àwọn náà wọ́n nílẹ̀ ṣé kò wá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká ti bí ìṣáná kíyèsí ogun àwọn Méìtì àlà wọ́n á sọ ní ìlú tó lọ́ba tó ní ìjòyè wọ́n á kàn déédé sọ̀rọ̀ gàrà kò sẹ́nìkẹ́ni tó máa proscribe wọn pé wọ́n ń bàlújẹ́ gbogbo àwọn Haúsá àmì Fúlàní darandaran tí wọ́n pààyàn pẹ̀lú AK-47 tí wọ́n pààyàn káàkiri kò sí ẹyọ hóró kan báyìí
tí wọ́n ní wọ́n mú lọ sí ilé ẹjọ́ tí wọ́n dá lẹ́jọ́ ń bẹ̀ kò sí o. So òun ni ó fi ń dùn mí nígbà tí àwọn pásítọ̀ kan tí wọn ò tí ì rọ́rọ̀ sọ nípa ọ̀rọ̀ Nàìjíríà tí wọ́n sì ti fẹ́ pa gbogbo àwọn kìrìsìtẹ́nì tán. Ṣé wàá rí àwọn èèyàn tá à ń wí wọn ò mọ kìrìsìtẹ́nì, wọn ò mọ mùsùlùmí, wọn ò mọ oníṣẹ̀ṣe. Ohunkóhun tó bá ti ń rìn ìbọn ni pa kán pa wọ́n ni pípa kò yé yín. So ìdí tí èmi àti ẹ̀yin tá a gbọ́dọ̀ fi jáde nìyẹn. A gbọ́dọ̀ jáde kúrò ní ìlú Nàìjíríà torí Nàìjíríà ti expire. Báwo ni mo ṣe mọ̀ pé Nàìjíríà ti expire? Nàìjíríà ti expire. Ìfún nǹkan tẹ́ bá wo ohun tó ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn, wo nǹkan ìran tọ́lọ́run fi hàn mí ní ọjọ́ bíi mélòó kan sẹ́yìn, ẹ wá fi ṣírò nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Béèrè lọ́wọ́ ara rẹ̀ pé kí ló fà á tí Buhari fi ń ṣagídí restructuring olóòṣe kákóníkálùkù kó kọ́dọ́mù ìyá ẹ̀ gbé oní òògbà. Then kí ló wá fẹ́ ṣe? Ẹ béèrè lọ́wọ́ ẹ̀. Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé Buhari fún ara ẹ̀ gangan pàápàá òun ni Minister for Petroleum, ọ̀rọ̀ elépo tó wà ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ tí gbogbo ẹ̀ dàrú. Now ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ara wa pé kí ni nǹkan gan-an, èló gan-an ló ti wọlé lórí epo, èló gan-an náà gbà lọ́wọ́ Abacha, níbo náà kówó gangan sí. Wọ́n ní wọ́n fún àwọn ọmọ lóúnjẹ ní ìgbà COVID-19, àwọn ọmọ tí wọ́n lọ sílé ìwé kò yé yín. Now ohun tí èmi àti ẹ̀yin máa fi mọ̀ pé Nàìjíríà kì í ṣe kan náà, òfin tó ń rúlu wọn ní àwọn northern state òfin ọ̀tọ̀ ní ilé tó ń rúlu wa ní western. Òfin tó ti bọ́dà àwọn ilẹ̀ Yorùbá, òfin yẹn ò ti bọ́dà ilẹ̀ north kò yé yín. Tẹ́ ẹ bá gbéra láti ìlú Èkó, tẹ́ ẹ bá sọ wípé ẹ̀ ń lọ sí ṣe Nasarawa ni àbí nǹkan, ẹ máa rí àwọn custom ní ọ̀nà wọ́n lé ní 40. Ṣùgbọ́n tẹ́ ẹ bá ti lè kọjá sí ọ̀hún, ẹ ò ní rí ibì kankan tó jọ mọ́ custom. So àwa ni wọ́n ń fìyà jẹ, àwọn ọmọ wa ni wọ́n ń pa, àwọn ìyá wa àwọn bàbá wa ni wọ́n ń pa kò yé yín nísìn. Now tábánikà wá gbé lórí òṣùwọ̀n pé ìbo lowó ti ń wọlé, owó náà fi ń tọ́jú Nàìjíríà. Ẹ jẹ́ ká wò ó lára àwọn tó wà ní ipò owó tó ń tọ́jú Nàìjíríà lọ́wọ́lọ́wọ́, èyí tó ń wá ní àti ilẹ̀ Yorùbá bíi 80% ni kò yé yín. Now ẹnìkan sọ fún mi pé tá a bá dá dúró pé ogun Yorùbá máa jagun fún 100 years, ẹ ṣe sà a ti gbọ́ àmọ̀ràn yín dáa ṣùgbọ́n kò ṣeé tẹ̀lé. Ìran ẹ ló máa jagun, kì í ṣe ìran tiwa nínú ìdílé ẹ, nítorí pé ó ń jẹ ní abẹ́ ibẹ̀. Tẹ́ ẹ bá pe olóṣèlú tó ń jẹ lábẹ́ wọn lọ́wọ́lọ́wọ́ báyìí, ọ̀rọ̀ burúkú ni ó máa sọ, á ní ká gbẹ́nu wa sọ̀hún. Ẹ wo Ọbaṣá, èyí tó jẹ́ ẹni tó jẹ́ house speaker Lagos State, àṣùwọ̀n ilé ìfowópamọ́ tó ní nìkan lọ́tọ̀. Rádaràda constitution tí wọ́n fi ń rúlu Nàìjíríà lọ́wọ́lọ́wọ́, mo ní tí áńgẹ́lì tó bá paradà di Tinubu tó lọ rúlu, mo sọ fún yín sà, áńgẹ́lì yẹn máa padà di áńgẹ́lì òkùnkùn. Nítorí wípé kíni constitution yẹn kì í ṣe constitution tí ó bá ọmọ ènìyàn tán, kò lè ṣiṣẹ́ fún ọmọ ènìyàn, ẹranko ló máa ṣiṣẹ́ fún. Bàbá Bọ̀dé George fún ara ẹ̀ tó ti wà ní àárín wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ń jẹ ń bẹ̀, tó ti mọ bó ṣe rí, ó ní constitution tí wọ́n tó fi ilẹ̀ yìí, ó ní constitution tí wọ́n fi ń darí bíi sombi ni, bíi constitution tán fi ń darí ogun ni, kì í ṣe constitution tán fi ń darí ènìyàn, constitution tán máa fi ń darí ẹranko. Láì jẹ́ pé a kú ò, àlàáfíà ò lè sí. So nípa bẹ́ẹ̀ nǹkan kí ni ká wá ṣe ká dẹ̀ wá dúró ká fọwọ́ lẹ́rá. Ẹ̀tọ́ rẹ ni, ẹ̀tọ́ mi ni
kí oníkálùkù sọ èrò ọkàn ẹ̀ pé mi ò ṣe mọ́. Kí n tó dánu dúró, ọkọ àtaya bá fẹ́ra wọn, ọkọ àti aya tán bá fẹ́ra wọn tán sì bí ọmọ bíi 15 fún ara wọn, ṣe mọ̀ pé ọmọ yẹn pọ̀, tán fẹ́ra ara wọn bí ojú. Ṣùgbọ́n ní ọjọ́ tí ìfẹ́ bá ti kúrò láàrin wọn, tí ìyàwó ti rí pé ọkọ yàn jẹ àbí ìyàwó yan ọkọ jẹ àbí ìfẹ́ ò tiẹ̀ sí, ká tiẹ̀ gbàgbé pé wọ́n yan ara wọn jẹ, ká tiẹ̀ wípé ìfẹ́ ò sí mọ́, kó má bàa di wípé wọ́n lẹ́tọ̀ọ́ àti lọ fìwé lẹ̀ pé àwọn ò fẹ́ra wọn mọ́. Ṣẹ́rí ní ọ̀pọ̀ ìgbà tí ẹbí bá ń fi agídí so obìnrin pọ̀ mọ́ ọkùnrin, ẹ̀rí tó ń ṣẹlẹ̀, wọ́n ó padà yá àpara wọn, wọ́n á para wọn at the end of the day ni. Ìsídà kí ọkọ yẹn ó ṣapa àbí kí ìyàwó yẹn ó gbóògùn fọkùnrin yẹn kó pa á jẹ, kó pa á dànù. In tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà nìyẹn. Márèèjì tí àwọn orílẹ̀‐èdè Gẹ̀ẹ́sì tán wá ṣe fún gbogbo àwọn ọmọ Nàìjíríà níjọ́ kìíní àná ní 1914, márèèjì ọ̀hún náà ló ti collapse, márèèjì náà ò dáa mọ́. Kí ló wá ṣe Buhari tó sọ wípé márèèjì tí ò dáa inú ẹ̀ ló fẹ́ kú sí? Ìyẹn ni ká béèrè lọ́wọ́ ara wa. So mo ń rán iṣẹ́ yìí sí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ Yorùbá, tẹ́ wà ní Senate, tẹ́ wà ní House of Assembly, tẹ́ dẹ̀ wà ní House of Representatives, gbogbo tẹ́ jẹ́ ọmọ Yorùbá. A ò ní ká ẹ má jẹ nǹkan tẹ́ ń jẹ, kò yé yín. Ṣùgbọ́n tẹ́ bá dénúlé, ẹ sùn oorun mìíràn, ẹ fi apá ibi tí bàbá yín ká ẹ fi sùn oorun, ká ẹ láàlá wípé ǹjẹ́ tí n bá kú lónìí gẹ́gẹ́ bí Ajímọ̀bí ti kú, kí ni mo fẹ́ fi sílẹ̀ fún àwọn tí ń bọ̀? Ǹjẹ́ ni mo fẹ́ ká ẹ rò? Ẹ má ro ti ohun tẹ́ ń jẹ lọ́wọ́lọ́wọ́. Ṣé bí ààrẹ ni tó dé sínétà tó sọ wípé kí lorúkọ bàbá yín ṣe Aboríṣàdé ni tó sọ wípé a ní constitution tá à ń lò iṣẹ́ kò lè ṣiṣẹ́ sẹ̀. Kí ló wá dé? Ǹjẹ́ ẹjẹ́ wa mọ̀ tí wọ́n bá ti tàn wá lọ sí 2023 election, ẹ̀yin Yorùbá tá a bá ti wọbẹ̀ bí ìgbà téèyàn lọ kóra rẹ̀ sínú ogun ayé ni. Torí pé ohun tí wọ́n ń ṣe lọ́bẹ̀, mo ti sọ ní ọ̀sẹ̀ tí ó kọjá, tó bá lọ jiná tán bá fún wa lọ́bẹ̀ yẹn, tá a bá gbóòórùn ẹ̀ tó ta sínsín sí mi nímú, ìyá alákàrà ó ta dòdò sí mi lẹ́nu, ìyá alákàrà tó bá ta sínsín, tó bá ta yẹ́rìyẹ́rì, tó gba 7,000, tó gba 10,000 bí wọ́n ṣe gbà lóńdó. Àwọn ọmọbìnrin kan rí fídíò wọn, ìyẹn ó wá advice àwọn èèyàn, ibi tá a ti lè jẹ ni o, owó tá a máa gbà nìyẹn o, ẹni tó bá ó mà ṣe o. Kì í sì iṣẹ́ bí wọ́n máa mọ̀ láti fi wá sínú ìdèyẹ ká má bàa rí ọpọlọ, ká má bàa róríro. Ṣé rí àwọn ọmọ tá à ń bí láyé ìsìn, wọ́n gbàgbọ́ wípé tíná bá lọ bó ṣe ń lọ ní gbogbo àgbáyé nìyẹn. Bí kòtò bá wà ní títì bó ṣe yẹ kó rí nìyẹn, ó normal. Kì í máa ń ṣe bẹ́ẹ̀. Àwọn pásítọ̀ yìí ò ní ever sọ fún yín, àwọn politician yìí ò ní ever sọ fún yín. Ṣé ó yẹ kó tó ọdún 10 tí wọ́n fi ṣe ọ̀nà Ìbàdàn sí Èkó, àgbà wípé bó ṣe yẹ kó rí nìyẹn? Kò ń ṣe bẹ́ẹ̀ ló ṣe yẹ kó rí. Tí wọ́n bá fi 100 naira tí wọ́n bá fi ṣe ọ̀nà kìlómítà 10 ní ìlú òyìnbó àbí ìlú Áfíríkà míì, àwọn olóṣèlú wa wọ́n á sọ fún wọn pé wọ́n fi 10 billion ṣe. Thank God for the life of Deji Bademasi, ọmọ Ondo ni. Ilé ìwé tó ti ṣe senior prefect, kò yé yín, nílé ìwé tó ti jáde, ó wá padà lọ sílé ìwé yẹn. Deji Bademasi gbogbo alámọ̀ tó ń ṣe 360 ní Channels TV. Ó wá dé ilé ìwé yẹn ní 1977. Àwọn Kátólíìkì ìjọ Àgùdà ló dá ilé ìwé yẹn lẹ̀. Àwọn ìjọba wá gba gbogbo ilé ìwé yẹn. Ó pẹ́ tí wọ́n ti ń ṣe bí sí Yorùbá bọ̀. Gbogbo ilé ìwé wa pátá tí wọ́n gbà báyìí, kò sí ọmọ wọn kankan bẹ̀. Ẹ̀yin ẹ jẹ́ kí òfin kan jáde lónìí wípé gbogbo ẹ̀yin ọmọ olóṣèlú, kò sọmọ yín kan, ẹni tó bá ti wà ní public office, kò sí ọmọ wọn kankan tá a gbà láàyè kó lọ kàwé nílùú ọba, kán máa kàwé
kán mọ̀ dẹ̀ lọ sí private school ṣùgbọ́n ká máa kàwé ní government school ní Nàìjíríà ẹ rí i pé gbogbo school yẹn ló máa dá tó máa dá bí egbin ṣùgbọ́n wọ́n mọ̀ bá òfin yẹn jẹ́ kò yé yín Dèjì Bádémọ́sí God bless you my brother ó wá lọ sí ìlú Ondo yẹn ó ní kò ń tiẹ̀ wo building yẹn kò ń tún díẹ̀ ṣe ń bẹ̀ but at the end of the day kì í ṣe díẹ̀ ló lè tún ṣe ń bẹ̀ o kò lè tún díẹ̀ ṣe ń bẹ̀ o kí ló tún ṣe ó kúkú mú ibẹ̀ ó kúkú wo palẹ̀ ó kúkú wo gbogbo school yẹn ó wo palẹ̀ ó wá tún ṣe ó kọ́ tọ́lẹ́ẹ̀tì ó kọ́lé ṣáláńgá ilé ìgbọ̀nsẹ̀ ìgbàlódé ni ó kọ́lé àwọn tíṣà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí àkókò wa mi rò pé màá lè fi fọ́nà ẹ bá mi fọwọ́ díẹ̀ kẹ́kàn fi kékeré ibi ilé ìwé tó ṣe ń bẹ̀ yẹn ó wá ṣe àwọn ilé ìwé yẹn ẹ sọ pé èlò ló ná sí bíi $90,000 about 350. ẹnìkan nínú àwọn olóṣèlú dẹ̀ sọ nínú àwọn olóṣèlú ó kọ́ kí ló kọ́ tọ́lẹ̀tì lásán ó ná 90 million so in tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ kò lè work ẹ jẹ́ ká kúrò lórí Nàìjíríà kò lè ṣiṣẹ́. ṣẹ́rí iléèwé o iléèwé níwọ̀nyẹn Dèjì Bádémọ́sí nìyẹn. It's all excitement and joy at the unveiling of the new building. Bádémọ́sí explains the motivation nítorí àkókò wa this gracious act. ẹ má jẹ́ ká can you pause that video ẹ má jẹ́ ká dá àkókò wa dúró. So kí ni mò ń sọ ní pàtàkì ni pé Dèjì Bádémọ́sí ná bóyá $90,000 sí gbogbo ilé ìwé yìí ó kúkú wó gbogbo ẹ̀ palẹ̀ àti ibi tán ti kẹ́kọ̀ọ́ àti gbogbo ẹ̀ ó tún ṣe tọ́lẹ̀tì ìgbàlódé síbẹ̀. tó bá jẹ́ ìjọba Nàìjíríà àbí gọ́fúnà kan ló fẹ́ ṣe kiri yẹn gbogbo owó allocation nílùú yẹn ló máa sọ pé wọ́n fi ṣe. èyí tẹ́ máa fi mọ̀ pé Nàìjíríà ò lè ṣiṣẹ́ mọ́ ẹ jẹ́ kí oníkálukú ká kúkú pín ọ̀rọ̀ yìí ká máa lọ kálàáfíà ò lè because kò sí bí ìgbà téèyàn jókòó lé gunpowder ní Nàìjíríà kò sí Buhari agídí tó ń ṣe agídí tó máa pa ẹni kò lè ràn ẹ́ lọ́wọ́ I'm telling you this. So ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run mo ní ìránṣẹ́ Ọlọ́run ẹ̀yin wòlíì tẹ́ ẹ̀ bá ti sọ̀rọ̀ a jẹ́ pé àwọn olóṣèlú tó wà ní ṣọ́ọ̀ṣì yín wọ́n ń jí owó wá fún yín ẹ̀ ń jẹ nínú ọ̀pọ̀lọpọ̀ nínú yín ló máa kú nígbà tẹ́ bá kú tán wá mo ṣà nínú tax yẹn ká bá mọ̀ pé kì í ṣe nínú mo dé ayé ìyẹn dá ó dà pé kò tí kú gan a ò gbọ́ nǹkan kan pa ẹ̀ mọ́ mọ́mí àti dádì ẹnìkan wà tá a pè ní ìdáhóṣà níjọ́ kínní ǹjẹ́ ẹgbọ́n pa ṣọ́ọ̀ṣì ẹ̀ mọ́ nígbà tí baba Adébóyè bá fi rìdíìmù sílẹ̀ gẹ́gẹ́ bí baba Akíndàyọ̀mí ṣe fi sílẹ̀ nígbà tí ẹ̀yin tẹ́ ẹ wà ní C&S Celestial tẹ́ ẹ wà ní gbogbo branches káàkiri tó jẹ́ pé tẹ́ ẹ fẹ́ jẹ ẹ bà nǹkan tẹ́ ẹ jẹ́jẹ́ kì í ṣe gbogbo wọn o àwọn kan ń bẹ Olúkọ̀yà kí ló ná Olúkọ̀yà láti sọ pé ẹ sáàní petition tó o bá lè sọ̀rọ̀ ní gbangba irú Olúkọ̀yà ló máa lọ sú ìṣòwò rẹ nítorí pé ó sọ òótọ́ èmi mọ̀ pé lọ́ọ̀yà kì í pẹ́ Olúkọ̀yà ó lè wá sú irú èmi kò yé yín báyìí ṣùgbọ́n tí mo fẹ́ kẹ́ mọ̀ pé mo ní freedom láti sọ wípé ká jà fún àwọn ìran tí ń bọ̀ tí Olúkọ̀yà fún ẹ̀dẹ̀ mọ̀ pé ó wà biblical tó bá jẹ́ pé lóòótọ́ ló tẹ̀lé Bíbélì tó bá jẹ́ pé lóòótọ́ ní ẹ̀yin bàbá nínú Olúwa tó jẹ́ pé lóòótọ́ ẹ ò fi ibi àti ìkà ẹ ò mọ̀ fi san gbogbo ọmọ ìran tí ń bọ̀ lẹ́yìn wa tó bá jẹ́ pé lóòótọ́ ni Bíbélì sọ pé fẹ́ràn ara rẹ gẹ́gẹ́ bí ọmọ nìkejì ẹ tó jẹ́ pé Bíbélì lájọ gbàgbọ́ nínú ẹ̀ mi ò rò pé ó pọ̀ jù fún yín sà láti sọ ifun tó bá tiẹ̀ jẹ́ pé Olúkọ̀yà Bishop Oyedepo
bàbá Akíndayọ̀mí Adébóyè tó bá tẹ̀ jẹ́ pé ẹ̀yin mẹ́ta yẹn kò yé yí àti àwọn Deeper Life Kúmúyì tẹ́ni káwọn èèyàn sáìnì póòyì àti mọ bí tá à ń lọ. Ìdí tèmi fi ń sọ ni wípé ẹ̀yin la gbọ́ ìwàásù lẹ́nu ẹ̀. Mo sì rántí nígbà tí bàbá Kúmúyì tó sọ pé kí àwọn ènìyàn kan máa fọ́ tẹlifíṣàn wọn pé àpótí èṣù ni. Mo sì rántí mi ò ń ṣe bébì ńgbà yẹn. Adẹ̀ gbàgbọ́ adẹ̀ kúrò nínú mùsùlùmí adẹ̀ padà di kìrìsìtẹ́nì ṣùgbọ́n lónìí báyìí ojú gbà wá tì fún yín nítorí pé ẹ̀yin lẹ́ ń kó owó ọ̀rọ̀ ọmọ chọ́ọ̀chì tẹ́ lọ fi ń ra jẹ́ẹ̀tì. Ẹ̀yin lẹ́ ń ṣe kúbẹ́kúbẹ́ lọ́dọ̀ Buhari lòun ò wá restructuring ó lòun ò dẹ̀ fẹ́ kán pín kí ló wá ń wá ó fẹ́ gbẹ̀mí wa àbí gbogbo chọ́ọ̀chì tẹ́ ẹ kọ́jọ tẹ́ ẹ kọ́ gangan bíbélì sọ pé a kò yóò fi bíríkì kan lórí èkejì nígbà tí ọjọ́ náà bá dé àbẹ́ ẹ̀ka bíbélì yín débẹ̀ ni gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ kójọ mọ́ṣàn tẹ́ ẹ ń kọ́ nǹkan tí bíbélì sọ nìyẹn asán nínú asán oníwàásù náà wípé asán òmúlẹ̀mófo bẹ́ẹ̀ ni sà ní ọjọ́ kan tẹ́ ẹ bá ti pojú dé tí ẹ̀ nílè la ojúmọ́ ẹ rántí àwọn ọmọ tí ń bọ̀ ẹ jẹ́ ká worú àwọn ọmọ wọ̀nyí ẹ bá mi fífi hàn yàn ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ẹ worú àwọn ọmọ tí mo fẹ́ fi hàn yín ẹ worú wọn tí irú àwọn ọmọ wọ̀nyí bá padà tí ògo wọn bá rá sínú Nàìjíríà àwọn ọmọ tí yín wọn ò lè lálàáfíà tí Jésù máa fi dé kò sẹ́ni tó máa lè dáríjì yín bẹ́ẹ̀ ni ẹ wo tí ọmọ yẹn ọmọ ní bíríkì yẹn tí ògo àwọn ọmọ wọ̀nyí bá parẹ́ kò sí bí ẹ̀jẹ̀ wọn lè ṣe dáríjì yìí sà ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run. Israel, how old are you? 11. Wow. This is wonderful. 11-year-old boy holding a block. Wow. This is wonderful. I've never seen this before. I think this is strange to me. I've never seen this before. Israel, how long have you been doing this job? You can't remember? Yes. Wow. 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 Israel, how old are you? 11.
kì í ṣe èèwọ̀ kí a pè wá padà ẹ̀yin náà ẹ ṣe bí ọkùnrin yẹ ẹ ṣe bí ọkùnrin agbowó òde yẹ ẹ ṣe bí ọkùnrin kúkúrú yẹ tó sọ wípé ohunkóhun tí mo bá ní máa dá padà tí n bá gbowó lọ́wọ́ àwọn tálákà ní ọ̀nà ìtọ́ máa dá padà. Bíbélì sọ pé tó bá fẹ́ fi ẹ̀bùn ẹ sílẹ̀ níwájú pẹpẹ tó bá rántí níbẹ̀ pé o ti ṣe nǹkan tó burú ó ní ká ṣe kíni ká tètè lọ ká lọ sẹ́tù ẹ̀yin bàbá ẹ sẹ́tù báyìí ẹ sẹ́tù ọ̀rọ̀ yìí báyìí kó tó di wípé ó bàjẹ́ ṣèbí bàbá Adéwòye tí ẹ sọ̀rọ̀ àníkẹ́ ẹ fọ̀rọ̀ à ń gòkè à ń gbàdúrà àníkẹ́ ẹ fìyẹn sílẹ̀ ẹ bá wa share ètò yìí ẹ bá wa share ètò yìí ẹ bá wa share ètò yìí dáadáa bó ti wù kí ẹnikẹ́ni kó gbógun ti ohun tí mò ń sọ yìí tó kò lè túnú kan lára mi kò yẹ yín nísìnyí bó ti wù kéèyàn ó sẹ́ndì rẹ́fẹ̀sì bó ti wù kéèyàn ó ju flag kò lè túnú kan lára mi n tí mò ń sọ ni ó máa sọ nítorí pé ẹ sọ pé kí ló fà á n tó fà á ni wípé kò sí ká mọ̀ rí irú àwọn karambani ẹ̀dá bẹ́ẹ̀ irú àwọn karambani ẹ̀dá bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ wọn náà sì máa fi ń ṣètùtù nítorí pé ó ṣẹlẹ̀ àrírí nínú bíbélì ó dẹ̀ ṣẹlẹ̀ lójú ayé ẹnikẹ́ni tó bá ti sọ wípé kí ẹ wá àwa ọmọ wá ọjọ́ tí ẹyin tútù bá ti forí sọ àpáta ọjọ́ náà lẹ́wọ̀ ara rẹ̀ ń bàjẹ́ irú wọn ẹwà ara wọn á máa bàjẹ́ mọ́ wọn lára lójú ẹ̀mí wọn báyìí ní nǹkan wọn á máa bàjẹ́ kì í ṣe èpè àṣẹ ni mo sọ ni ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ so nítorí náà nǹkan àwọn èèyàn tí ẹ bá ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ẹ ṣíà program yìí ẹ jẹ́ ká tún wo ọmọ yìí again ẹ jẹ́ ká tún wo ọmọ yìí irú ọmọ yìí tó bá pẹ́ ní Nàìjíríà tá a bá tètè kú òun lu Nàìjíríà ògo ọmọ yìí dẹ̀ máa parun síbẹ̀ torí pé Nàìjíríà is just a dream killer. Abuja, that is where they supposed to invest. They know you invest on this thing. All the animals are criminals, don't want to where they live. You don't interrupt this. So, you see somebody like this. Everybody knows like this boy. Yeah, thank you. Ẹ má bínú ẹ̀yin yẹn wa wọ́n sọ pé audio bí nǹkan kò jáde ẹ má bínú amójú ẹ̀rọ wa ni so nǹkan tí mo ń try ti sọ fún wa ni wípé tí àwọn bàbá tán bá ń sọ wípé àwọn bàbá nínú Olúwa èmi gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run àti gẹ́gẹ́ bí olùdarí àwọn ẹ̀ka ìjọ èmi sọ tèmi ní ìsìn tí àwa bá ń tọ́jú àwọn ọmọ wa ẹ worú àwọn ọmọ wọ̀nyí ẹgbẹ́ ọmọ yẹn ẹ jẹ́ kékeré ẹ̀ máa ṣó lẹ́gbẹ̀ẹ́ ẹ worú àwọn ọmọ wọ̀nyí irú ọmọ ẹgbẹ́ ti eléyìí tó ń ṣe bíríkù sọ pé yẹn tún gbé jáde ẹ worú àwọn ọmọ yẹn ní ìgbà tí èmi wà ní kékeré sẹ́ sọ̀rọ̀ mi yé yín mo ta ice water tán fi kọ́ọ̀pù omi kọ́ọ̀pù náà fi ń le ice water títù rẹ̀ àákiri ẹ̀ mo kiri pọ̀fupọ̀fù ìyá mi sì wà láyé mo dẹ̀ ní witness àwọn ọmọ mi ń gbọ́ mi bí mo ṣe ń sọ̀rọ̀ so ẹnìkan onírọ́ ló máa sọ pé ẹlẹ́rìí ń wà lọ́run kò yé yín mo lọ rugi ní sawmill mo ru igi ní sawmill mo lọ rugi bẹ́ẹ̀ ni mo ṣe conductor nígbà tèmi mo ṣe motoboy nígbà tèmi mo roko mo lọ tu olú àwọn àpè ní àṣẹ̀ṣẹ̀ mo lọ jágbúre kò yé yín ìyẹn ni wípé ní àkókò tiwa yẹn àwa sì rárá gba ìyà nígbà yẹn ṣùgbọ́n ní ayé 21st century yìí àwọn ọmọ ayé ìsìn ohun tí wọ́n ń rí tèmi rí ńgbà yẹn àwọn ò rí mọ́ ohun táwọn ọmọ ayé ìsìn ẹ ṣíà program mọ́mí àti dáàdì kò ní bàjẹ́ fún wa bí a ṣe ń ṣe bẹ́ẹ̀ ohun tí àwọn ọmọ ayé ìsìn tí wọ́n rí ní ìsìn ni wípé wọ́n rí ẹni tó gbé bulletproof car ó gbé wá sí chọ́ọ̀chì ẹni tó dẹ̀ jọ́ rẹ̀ mọ̀ wípé olè ìjọba ló jà àwọn dadi prophet evangelist àwọn náà dẹ̀ pé wọ́n pé wọ́n fún wọn ṣe àwọn sọ wọ́n di ẹ̀dà nínú chọ́ọ̀chì ẹjọ́ ọmọ tí ó ń wò yẹn tó lọ ń ṣe bí sọ pé ńgbà tẹ́mi ń ṣe é yẹ kí ló fẹ́ ṣe
kò ní í ṣe mọ́ nǹkan tó máa sọ alẹ́ tọ́hún ni pé kóun náà kó lọ jí owó ẹ̀tọ́ ni kóun lọ náà kó lọ ṣe internet fraud ṣebí a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn pásítọ̀ yìí ló tún gbàdúrà fún àwọn yahoo boys wa pé kán lọ máa ṣe pé a ṣe é ṣe fún wọn àwọn olè wọn á tún lọ máa gbàdúrà fún ẹ̀yin ẹwọ ọmọ ọdún 11 yìí ṣé ìkan lára ọmọ Adébóyè ṣe eléyìí ṣé ìkan lára ọmọ Oyèdépò ṣe eléyìí ṣé ìkan lára ọmọ Kúbúyì ṣe eléyìí ṣùgbọ́n ẹni tó ń kóbìrì sọ pé ìkan lára àwọn ọmọ chọ́ọ̀chì wa ní Nàìjíríà ni ìkan nínú àwọn ọmọ chọ́ọ̀chì ni kó jẹ́ ìkan nínú àwọn ọmọ mọ́ṣáláṣí wa kó jẹ́ ìkan nínú àwọn ọmọ ìṣẹ̀ṣe wa nínú ọmọ tó ń kóbìrì sọ pé ṣùgbọ́n àwọn tó lìdí wa wọn ò nígbà kọ́mọ wọn ó ṣerú ẹ̀ ìgbà tẹ́mi ń ṣe gbogbo irú eléyìí nígbà tí mo wà kékeré ọpọlọ mi wá ń taná báyìí inú mi ò dùn pé ẹ wo nǹkan tán tí wọ́n fi ayé ní ayé 21st century káàtẹ̀ gbà pé àwa tẹ̀ ti di kóńgí ṣé ó yẹ kí irú ọmọ yìí kó tún wá padà gbèrú nǹkan báyìí irú nǹkan tọ́mọ yìí ń ṣe kò sí ní tó burú bẹ̀ a lè fi kọ́ tó bá jẹ́ pé n tó wù ú láti ṣe but ó yẹ kó ní bó ṣe ṣe náà ó ní engine ó ní industrial engine tó fi ń ṣe gbogbo eléyìí tó mọ easy tọ́mọ yẹn gan ta ní ọ́fíìsì tó jẹ́ pé ọkàn á balẹ̀ kò sí pé mo máa rù ú bí eléyìí ní 21st centuries. A block industry is a very good legit business. Don't get me wrong. But gẹ́gẹ́ bí ọmọ yìí ṣe ń ṣe yẹ jẹ́ ká béèrè sí àwọn ọmọ leader wa ṣé wọ́n ṣe bí eléyìí. Ibi tí question yẹn lies nìyẹn. Tí wọn ò bá ṣe bẹ́ẹ̀ why tí àwọn ìjọba ìfúngan àwọn gómìnà Ondo ẹ jẹ́ ká rò ṣé ọmọ gómìnà Ondo rí báyìí ẹ jẹ́ ká tún kó lọ́dọ̀ àwọn pastor. Ṣé ọmọ ẹ Akérédolú ṣọmọ ẹ ṣe léyìí Sanwó-Olú ṣí ọmọ ẹ ṣe eléyìí Tinubu ṣí ọmọ ẹ ṣerú eléyìí Mákindé ṣí ọmọ ẹ ṣerú eléyìí tá dẹ̀ sọ pé ká kúrò ká kí gbogbo wa ká lè jọ jẹ́ ìkan náà kí wàhálà má bá sí mọ́ nígbà kan nílùú Brazil wàhálà báyìí ló wà ní Brazil tán tọ́jú àwọn ẹbí wọn tán tọ́jú àwọn ọ̀dọ́ gbogbo wọn ò wá lè rìn mọ́ àkókò náà ti dé Nàìjíríà báyìí tẹ́ ẹ̀ ní lè rìn mọ́ kí ló dé tẹ̀yin sásàbújá ẹ̀yin sínétọ̀ tẹ́ ń forú wọ̀lú ẹ̀yin ẹ̀ wá lọ́sàn gangan tí wọ́n bá ìṣòbá ní ya yín jẹ ó ti débẹ̀ ń sìn ìdí nìyẹn ẹ̀yin ọ̀dọ́ ni mo ní bá sọ̀rọ̀ ẹ̀tọ́ wa ni láti sign petition láti sign poll kò ná ẹni sílẹ̀ kan ẹ má jẹ́ ká gbàgbọ́ nínú Nàìjíríà mọ́ nítorí pé ifun gan ohun tó so Nàìjíríà papọ̀ wọ́n ti túká ó ti expire ní 2014 so ẹ̀tọ́ ẹ̀mí àti ẹ̀ báyìí ni wípé ká sọ wípé èyí tá a ṣe yìí ó ti tó mo dúpẹ́ ipe bí mo ṣe ń sọ yìí ẹ ti ń share program yìí ẹ dẹ̀ ti ń love ẹ̀ mo dúpẹ́ pé ẹ ti bẹ̀rẹ̀ sí ní wo àwọn tó wà lórí ìkànnì yín ẹ ti bẹ̀rẹ̀ sí bá wọn sọ̀rọ̀ wípé àkókò ti tó ní ọkùnrin àti ní obìnrin ká bẹ̀rẹ̀ sí ní sign petition yẹn nítorí pé tá a bá sign petition yẹn ó máa gbé wa lọ sí ibi gíga lọ́pọ̀lọpọ̀ ó máa pẹ̀lú tó máa ràn wá lọ́wọ́ mọ́mí àti dáàdì ojú ò ní tì wá o ayé ò dẹ̀ ní yọ̀ wá ojú ò ní tì ẹ́ o mọ́mí mi ayé ò ní yọ̀ ẹ́ o ibi kò ní ṣẹlẹ̀ sí ẹ búburú kan kò ní dé bá ọ tọmọtọmọ tẹbí tará bá mi béèrè email ara àti ọ̀rẹ́ ẹ máa béèrè ẹ kò sí tó burú bù bẹ́ẹ̀ ẹ hold on sir kò sí tó burú bẹ́ẹ̀ ẹ ká máa béèrè email wọn ká bá wọn sign petition yìí mi ò ní pẹ́ kó lórí ètò lẹ́nu màá kàn gba ìpè díẹ̀ bíi mélòó kan màá sinmi díẹ̀ màá tún wá padà sí orí program mi àti àwọn meeting tá a ní lónìí ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n mo fẹ́ jẹ́ ká mọ̀ wípé iṣẹ́ tí mo fẹ́ jẹ́gbẹ̀yìn kí n tó dá bàbá yìí lóhùn ni wípé bàbá wa professor excuse me you said no excuse me fídíò tí mo ń wò yẹn ó bà mí nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ torí mo ti gba bẹ̀rí mo ti gba ibẹ̀rí ẹ gbóhùn sókè sà. hello baba. ẹ ṣe sà yes sà ẹ ṣeun sà kí lorúkọ yín bó lẹ ti pè wá sà. ẹ̀kẹ́tọ̀ ọmọ ló ń pè yín láti London. thank you sir. mo ní kí n kí ẹ kúṣẹ́ ìlú. àṣẹ sà yes sir. lágbára Ọlọ́run bá mi dúró tì yín. àmín Ọlọ́run àtẹ̀yìn. kò ní sú yín ṣe kò ní rẹ̀ yín o. àmín. ìgbà tó bá di pé
Oduduwa nation náà tó bá délẹ̀ àní fi ń ṣàwátì. Àmì àtẹ̀yìn náà. Àmì àtẹ̀yìn náà sir. Ẹ ṣé gan mo dúpẹ́. Thank you sir. Ṣé rí ibi tí ọ̀rọ̀ wa dé dúró mo rò pé àsìkò ti tó báyìí láti jẹ́ pé ká bára wa sòtọ́ ọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Ṣé rí ọ̀rọ̀ wa níbi ẹ̀sìn ẹ rí pé ibi tí wàhálà ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí wọlé sí wa lára nìyẹn torí pé wọn ò sọ òótọ́ ọ̀rọ̀ fún wa ẹ̀tàn ni wọ́n ń tàn wá ẹ̀tàn ṣùgbọ́n tẹ́ bá rí lónìí ẹ ti ẹ̀jẹ̀ ká bira wa irú àwọn èèyàn wo ló ń lọ sí chọ́ọ̀chì báyìí ẹ rí pé akúṣẹ̀ ló kún bẹ́ẹ̀ àwọn tí à ń jẹ ló pọ̀ ń bẹ́ẹ̀ ẹ jọ sáà ní ọdún tí mo ti dé ìlú London èmi ò ríbi tó yìnbó ti pè sọjí rí o nítorí iṣẹ́ ìlú o kábíyèsí Olódùmarè wọ́n ṣe the right thing at the right time wọ́n ṣe the right thing at the right time ṣùgbọ́n wọ́n ní ẹ ti ń tàyàn ó mọ̀ ṣùgbọ́n ìwọ tí wọ́n ń tàn náà ó yẹ kó o tiẹ̀ lè jókòó kó o ronú ó yẹ kó o lè mọ̀ pé wọ́n ń tàn wọ́n náà ni torí pé wọ́n ní nǹkan wọ́n ní òòṣà tá a bá sìn fún 20 ọdún 30 ọdún tí ò bá gbé ni akáfòrìṣà náà lẹ́ka ká wá nǹkan míì ká tún wá nǹkan míì bọ̀ mo rò pé wọ́n ń lo ìlànà ẹ̀sìn láti fi mú wa lẹ́rú ni torí pé owó aláìní ó ní wọ́n tún ti ń gbà fúnra wọn torí èmi máa ń sọ kí for the past 10 years ni mo ti dé church gbẹ̀yìn o mo bá ń lọ sí church tẹ́lẹ̀ ọmọ mùsùlùmí ni mí ó dúpẹ́ fọlọ́run ṣùgbọ́n nígbà tó di pé mo bọ́ọ̀dì sí ìlú òyìnbó bí mo ṣe rò ó mo rí pé jẹ́ kí n darapọ̀ mọ́ àwọn ibi ṣùgbọ́n nígbà tí mo débẹ̀ tí mo wò mo rí pé nǹkan tó wà níbẹ̀ yẹn ó fẹ́ dàbí ẹ pé bí ẹ̀tàn ni bí ìgbà tí ẹ mọ̀ bí àwọn bàbá wa ṣe máa sọ pé lọ sọ́dọ̀ ìyá kínní lọ gbà ródán wá ṣùgbọ́n tí wọ́n rán ẹ sí ó ti mọ̀ túmọ̀ àródán ni pé kán gbé múgùn bẹ́ẹ̀ ni jókòó bẹ́ẹ̀ mò ń bọ̀ ibi tó lu ó jókòó sí ni ẹ tí ó fi péjọ mẹ́ta ẹ̀ẹ́dẹ̀ ní mọ̀ pé wọ́n fọgbọ́n sẹ́ndì yín síta ni pé ọmọ yìí ò jẹ́ kí n gbádùn ibẹ̀ ní kó lọ gbàródán wá ṣùgbọ́n wọ́n ti ní kó lọ gbàródán wá yẹn wọn ni ò jókòó ibẹ̀ lèyàn wá títí tí ó fi dìrọ̀lẹ́ nígbà tó bá fẹ́ jẹun mọ́tò ní ọkẹ́ ọ̀yá lọ bá mọ́mí ẹ o wọ́n mọ̀ pé yẹ̀sì oúnjẹ alẹ́ tí tó jẹun kó jẹun alẹ́ tán báyìí kò sùn ni tó kọ́ mọ́ bàrà yìí yọ wọn lẹ́nu so irú ìlànà tí àwọn ẹlẹ́sìn wa ò ní ibi tí wọ́n gbé wa sí nìyẹn ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ gbogbo wa àwa sùn ká ronú àsùnkáronú ara wa torí pé tí àwọn bàbá ẹ̀ tí wọ́n bá ṣe tán tó bá yẹ pé tòótọ́ tí wọn ò jẹ àǹfààní nínú ìnira àwọn èèyàn ni ẹjọ́ wọ́n tó ẹjọ́ pé tí wọ́n bá bọ́ síwájú president Nàìjíríà á gbọ́ nǹkan tí wọ́n sọ as back as bí 30-40 years ago ni tó yẹ pé tòótọ́ tí ẹ̀sìn bá jẹ́ ìlànà rere fún wa ni wọ́n tó ẹ̀ tí wọ́n bọ̀ síwájú tí wọ́n sọ pé olórí orílẹ̀-èdè àwọn ọmọ ìjọ mi ń jìyà àwọn ìjọ mi ń jìyà ṣùgbọ́n nítorí wípé èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo mọ nínú ìnira ọmọ ìjọ inú ẹ̀ làwọn ti ń sọlá torí wọ́n sọ fún ẹ wípé tó o bá fẹ́ bọ́ kúrò nínú ìyà tó o fẹ́ prosperity o gbọ́dọ̀ ránṣẹ́ Ọlọ́run lọ́wọ́ ẹ dúró náà ta ló wá fẹ́ ránṣẹ́ Ọlọ́run lọ́wọ́ ìwọ Ọlọ́run ó ràn lọ́wọ́ o ò lè ràn Ọlọ́run lọ́wọ́ kò sí ẹ̀dá náà láyé ìgbà wọn bá tàn ẹ́ tí wọ́n fi ọwọ́ dí kọ́bọ̀ lójú fún ẹ olùwọ́ wọn sọ fún ẹ pé o wá ran Ọlọ́run lọ́wọ́ Ọlọ́run ló dá ẹ sáyé o ò lè ran Ọlọ́run lọ́wọ́ torí pé Ọlọ́run ọba tó tóbi tó lágbára lórí ohun gbogbo ni kò sẹ́ni tó lè ràn lọ́wọ́ àfi tí wọ́n bá fẹ́ gba torí ẹ̀ lóko bàbá tá ẹ̀ sọ yìí èmi gan fẹ́ sẹ́rí ẹ̀ bàtà ẹ̀ sọ yìí inú agboolé bàbá mi ni wọ́n ti jáde nílùú Ìbàdàn Kúmúyì inú agboolé bàbá mi náà ti dá chọ́ọ̀chì yẹn sílẹ̀ ńgbà yẹn ibẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n sọ ní ọdún náà láti testify sí nǹkan tẹ́ ẹ sọ pé tòótọ́ ni wọ́n sọ ní ọdún náà pé ọmọ èṣù ló ń wo tẹlifíṣàn wọ́n ní kàn máa gbé tẹlifíṣàn jáde ebi lónìí ebi gbogbo wọn náà ló wá ní TV channel internet TV channel tí wọ́n fi ń ṣe kinní sìn ẹ ṣe sà ẹ̀yin èèyàn so sà mo ní question ṣùgbọ́n gbogbo ẹ̀ lọ́jú pé irú àǹfààní tá a ní sìn tí ojú wa ti ń là ń sìn tí orílẹ̀-èdè Nàìjíríà ò gbé wa mọ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká parapọ̀ Oduduwa nation ó láti dúró ni. ẹ ṣe bàbá mi. níwọ̀n bá tó yẹ pé Nàìjíríà tá à ń gbọ́ yẹn
orúkọ láti scam wa ni láti scam wa ni Nàìjíríà jẹ́ mo kí yín o. ẹ ṣe mo ní ìbéèrè kẹ́ tó lọ sà. Okay sir. ẹ má bínú ọ̀rọ̀ yín yẹn torí 2 minutes mo ń fún yẹn but ọ̀rọ̀ yín yẹn ó ní ìtumọ̀ lọ́pọ̀lọpọ̀ ṣé mọ̀ pé ọ̀rọ̀ tá a sọ yìí sà tẹ́ bá wò dáadáa inú mi dẹ̀ wá dùn ẹni mùsùlùmí ni yín tẹ́lẹ̀ àmì mùsùlùmí ni yín ẹlẹ́dẹ̀ dé UK ẹlẹ́ lọ church sọ̀rọ̀ mi yẹn ìyẹn ni pé lílọ church yìí yẹ ẹ fẹ́ fi ayé yín fún Kristi ṣùgbọ́n nǹkan tẹ́ ẹ dé bá ń bẹ̀ ó lè yín padà àbí kìí ṣe ń tẹ́ ẹ sọ nìyẹn. bẹ́ẹ̀ ni torí mo rí pé ẹ̀tàn ló wà ń bẹ̀. ẹ ṣe sà so mo ti yọ ohun tí mo fẹ́ yọ torí ngbà tẹ́lòmíì á sọ pé torí èmi mùsùlùmí mo sì wà nú ẹ̀ mo dẹ̀ níjọ sọ̀rọ̀ mi yẹn mo dẹ̀ rí irọ́ tó wà ń bẹ̀ ìgbà tí mo rí irọ́ tó wà ń bẹ̀ tí mo rí wípé ọ̀run àpáàdì ni màá padà lọ mo dẹ̀ jáwọ́ mi ń bẹ̀ ìkan lára wọn ni mí tẹ́lẹ̀ gbogbo ẹnu mo fi ń sọ bí wọ́n ṣe ń ṣe mo ṣe ń ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n mo jọwọ́ ń bẹ̀ nítorí mo mọ̀ pé ọ̀run àpáàdì ni màá padà lọ sí ọ̀ọ́kàn wọn ọmọ mi ó jẹ̀yà àjẹjẹ tún jẹ. mo kí yín bàbá. ẹ ṣé sà. Ọlọ́run náà kò ní fi yín sílẹ̀. thank you sir inú mi dùn so mo ti yọ ohun tí mo fẹ́ yọ nínú ọ̀rọ̀ bàbá yẹn ohun tí mo fẹ́ yọ gan-an ni mo yọ yẹn ẹ ṣé. ẹ ṣé bàbá mi ẹ ti wọlé o. yes sir. yes sir. yes sir mo fẹ́ dá sí tòní o. ẹ ti wà ń bẹ̀ wọ́n ti gbogbo àwa ọmọ Yorùbá ti ń gbọ́ yín káàkiri àgbáyé. ok pọ́ǹtì tèmi kan fẹ́ sọ ní ọ̀rọ̀ petition yẹn sir. yes sir thank you sir. mo fẹ́ tó bá ẹ bá lè bá wa sọ fún àwa ọmọ Oòduà ọgbọ́n kan la lè lò èmi ṣe ń sọ̀rọ̀ yìí o èmi máa commit to kéjì 100,000 sórí fọ́ọ̀mù. báwo ni mo ṣe máa ṣe sà máa pe àbúrò mi ní Nàìjíríà máa sọ fún pé òkè o ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ló wà tó jẹ́ ọmọ Yorùbá tí ò níṣẹ́. bẹ́ẹ̀ni. wọ́n á lọ máa sign petition káàkiri bóyá 100 naira ni máa fún ẹ for everything tó bá sign o bóyá 50 naira o níbi tí n bá ní 100,000 dé bóyá 1,000 àbí 2,000 ló máa wà sign láti ọ̀dọ̀ tèmi. àwọn ọ̀pọ̀lọpọ̀ tó ní 500,000 tó lè fi ṣe wà mílíọ̀nù ẹ̀ tó ní 20,000 ṣàrí àwa diaspora yìí la lè ṣiṣẹ́ púpọ̀ lórí ọ̀rọ̀ oní sign àyímọ̀yọ àwọn àbúrò wa kọ́sìn wọn wà Nàìjíríà tí ò níṣẹ́ àbáwọ̀ òkè owó yìí wọ́n fẹ́ fi kò ṣe báyìí wọ́n máa jáde lọ wọ́n máa lọ sign yẹn wọ́n á dẹ̀ fún wa proof pẹ̀lú ìyẹn mo fi pè ká tó mọ tó ń ṣẹlẹ̀ a máa ti máa wọ millions pẹ̀lú petition àfẹ́ sign yìí ó máa lọ faster. ọ̀tẹ̀mí kan fẹ́ ṣe bóyá ẹ̀ lè bá a sọ àwọn èèyàn. làákàyè yín ò ní dọ́bà làákàyè yín ò ní dọ́bà ẹ jọ ń bólẹ́ ti pè wá. Texas ni sọ. ẹ ṣeun làákàyè òyìn ẹ wo inú mi máa dùn kan sí nǹkan tí bàbá yìí sọ yìí ó dáa ẹ ṣe thank you sir. ẹ hold on sir ẹ hold on ẹ gbọ́ nǹkan tí bàbá wa yẹn sọ meeting tí mo tún fẹ́ lọ léni ó pẹ̀lú àwọn agenda wa tá a kọ sílẹ̀ kò yé yín ẹ hold on sir ẹ hold on ẹ jọ ẹ hold on ọ̀rọ̀ tí bàbá yẹn sọ anybody tó bá ti béèrè owó lọ́wọ́ ẹ ìwọ tó bá wà ní diaspora ìbàjẹ́ 1 kobo ló fẹ́ sẹ́ndì sílé owó ni èèyàn ò lè béèrè lọ́wọ́ mi pé kí n fún ní 10,000 tí n bá béèrè lọ́wọ́ ẹ̀ tó bá sọ pé òun ti sign po àbí òun ò support Yorùbá nation mo mọ̀ pé kì í ṣẹ̀bi ẹ̀ màá ṣàlàyé fún o ipe bọ́rọ̀ ti ríre tó bá wá ní òun ò ṣe èmi náà sọ pé mi ò náwó kó kí tí n bá fún ẹ lọ́wọ́ nísìnyí tó lọ na jẹ wàá tún béèrè mí lọ́wọ́ mi ṣùgbọ́n it's better ká kọ́ wọn bá ti ń pẹja rather than ká mọ fún wọn lẹ́ja jẹ ẹni tó bá ń send owó ní tèmi o my opinion tó bá ń send owó sí wọn nílé tó dẹ̀ sọ fún wọn pé ẹ lọ ṣe nǹkan báyìí pẹ̀lú pé nípa kásá ìpò yẹn a jẹ́ pé ọ̀tá bó ṣe ń send owó yẹn ọ̀tá ló jẹ́ sẹ́ni tó send owó sí nítorí pé ò sọ́tọ̀ fún I'm telling you this ẹ má bínú o tó bá bí wa nú ẹ jọ ẹ gbóhùn sókè sà Àròpọ̀ eré o. Hello sir, ẹ kàn fẹ́ sir. Yes sir. Ẹ kú ètò sir. Ẹ ṣeun sir. Ẹ kú ètò sir. Ọlọ́run á bá wa lò Nàìjíríà. Aláàkọ́ náà èmi ẹ̀ mo ti sáà nìkíní yẹn. Orúkọ mi ni Sulaimon. Ẹ jọ sá ẹ yí àdúrà yín yẹn padà ẹ ní Ọlọ́run á bá wa tò Nàìjíríà a ti ń gbàdúrà láti bí 100 years.
ẹni sà èmi kò kọ́kọ́ sọ yẹn síwájú náà jẹ́rí tábàdá dúró òun ló máa ràn wá lọ́wọ́ mo fẹ́ pè sí àkíyèsí kan. Yes, sir. ẹgbọ́ àkọ́nà ilẹ̀ Oòduà kò ní bàjẹ́ àmì o. ọlọ́run bá tó ilẹ̀ Oòduà yẹn a máa ń gbalagbára ọlọ́run bá ẹni bá ní pé àní gbà jẹ́ ń gbọ́ aṣojú ẹ̀ àdìpé yes àgbà aláàkọ́ mo fẹ́ pè sí àkíyèsí kan. Yes, sir. ṣe ń gbọ́ ní 1998 nígbà tí MKO kú tí n bá ṣe mistake wọ́n wà ní kíní gbà Ọ̀ṣun state ní Iléṣà technical school arákùnrin kan ọmọ ike Haúsá ni ó wá láti Katsina ló ti wá tó ń gbà yẹn à ń ṣe exam lọ́wọ́ final exam lọ́wọ́ ó sọ fún mi pé bóun ṣe ń lọ yìí o òun lọ di chairman àdúgbò òun fún ní ìwọ tó kọ́ ní technical school lásán ó fẹ́ lọ di chairman kò ti bá ọmọ ẹ̀ bẹ́ẹ̀ lè pé 20 years àbí 19 ṣá ṣe ń gbọ́ ọmọ ẹ̀ jésù lẹ́mọ̀ Usman nígbà yẹn mo ní pé ìwọ ó fẹ́ lọ di chairman lọ́gbọ́n bàbàjì ní ìlú ẹ̀ ó ní ìfúnlọ́gbọ́n pé òun lọ sí hajj ní iye ẹ̀ náà wọ́n sọ tí a ti ń jẹ́ àbò ti pẹ́ ìbáwò ti pẹ́ ó ti pẹ́ ọlọ́run sọ pé àsìkò tó ni ṣẹ̀gbọ́ àwọn alálẹ̀ wa máa ń gbè wá wọ́n ti wà lẹ́yìn àwọn akọ̀ ìjà yìí àìlájà o bọ́tú mọ̀ pé àwọn alálẹ̀ wa wọ́n ti jí ṣẹ̀gbọ́ máa ń gbè wá níjà. Amen. Ẹ ṣé o. Thank you, sir. ìyẹn ìkan èkejì ṣẹ̀gbọ́ èmi náà a ti ń kóra ẹjọ́ bíbá yìí náà àwọn tí wọ́n fẹ́ wọ́n ti ń sáìn ní ẹ̀ ṣẹ̀gbọ́ wọ́n ti ń sáìn ní àwọn kíni protest ní wọ́n ti ń ṣe bíbá yìí náà àmọ́ àwọn tó wà nílé ẹ̀rù ń bà wọ́n ṣé káwọn jó ni àbí kọ́ máa jó ẹ lọ wo protest lọ ṣe ní Àbújá táwọn yóò ṣe àwọn Davido àkọ́nà ṣe lọ́bẹ̀ ní yìnbọn fún wọn ṣé irú ìlú tí afẹ́gbé nìyẹn ṣé ìlú tí afẹ́gbé nìyẹn. Ẹ ṣé sir. ọlọ́wọ́ fún wa ṣẹlẹ̀ pẹ̀lú adé ti gbà náà. All right, sir. Ẹ ṣé thank you, sir. Adúpẹ́ o. Thank you so much, sir. Yes, sir. Yes, sir. Ṣé rí tá a bá ní ká tẹnubọ àwọn bàbá fídíò lẹ́pẹ́ sí o mi lè gbé fídíò ẹ má bínú tá a bá ní ká ṣe ti àwọn tá a ká sọ ti àwọn SARS àwọn tó ti pa bàbá tán pa ọmọ ẹ arúgbó yẹn tán pa ọmọ ẹ yẹn ṣé ẹ tiẹ̀ wò ṣé ẹlẹ́dàá bàbá yẹn lè dáríjì gọ́vùnà ìlú yẹn gan fún ara ẹ̀ talk less of kínní ẹ ti wà lójú òpó àròpọ̀ eré o ẹ ṣeun kí lorúkọ bọ́lẹ̀ ti pè wá ẹ bá wa dá sí ní ìṣẹ́jú méjì torí mo fẹ́ kó lérò ètò. All right, sir. Mo fẹ́ fún yín ní ìmọ̀ràn kékeré kan. Okay, sir. Òun ni alákọ̀ọ́kọ́ àwọn brọ́dà mi kan tó kọ́kọ́ sọ̀rọ̀ lórí mo bọ́ sórí péjì yín lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tí mo ṣí àìtàn. Okay, sir. Sáré bọ́ síbẹ̀. So alákọ̀ọ́kọ́ ó ní nípa petition àti poll. Bẹ́ẹ̀. Mo inú mi dùn wípé ẹ ti pin ẹ̀ sórí péjì yín. That is very good. All right. But tí mo fẹ́ fi kún ó ní wípé èmi bí mo ṣe gbé tèmi gbà kí yá gbogbo ẹ̀ náà ní làákàyè. Bẹ́ẹ̀ni. Ó relate mọ́ tí múdà mi sọ yẹn. Gbogbo ẹni yóò tó wà ní diaspora kò tí ì sẹ́nìkan nínú wa bá a ṣe wà yìí tẹ́ àbúrò tàbí ọmọ ẹ̀gbọ́n àbí ọmọ àbúrò fẹ́ lọ lé ọkọ àbọ̀ fẹ́ gbéyàwó tá àti sẹ́ndì owó sí wọn kò tí ì sí. Tí ì sí àbí ìyá kan kú àbí àbúrò bàbá wa ìyá wa kan kú tá àti sẹ́ndì owó minimum of $200 sí tàbí €200 minimum ni mo sọ yẹn. A dẹ̀ ń ṣe torí kójúmọ́ bá ti wá kọ́ bá pé ọkùn mi mo lè pè wọ́n mo jẹ́ ṣe kankan à ń ṣe àṣẹ torí Ọlọ́run torí pé kójúmọ́ bá ti wá nínú ẹbí là fi ṣe. Àwọn tó bẹ́lẹ̀ yìí ojú wọn. Àgbọ̀ wọn mọ́. Kí a ṣe
hello sir. à ń gbọ́ yín bẹ́ẹ̀ à ń gbọ́ yín báyìí. Nǹkan tí mo fẹ́ ṣe òun náà ni pé mo fẹ́ fi kún ọ̀rọ̀ yìí ẹni yòówù tí kò bá máa follow program tá à ń ṣe jẹ́ kí wọ́n follow kí wọ́n mọ̀ pé àwọn follow program báyìí làwọn wò ẹ wá bí pé kí ni wọ́n ṣe bẹ́ẹ̀ lánàá kí ni wọ́n ṣe lórí program yẹn lánàá nígbà tó wò ó kí ni wọ́n ṣe lórí program yẹn. Jẹ́ orí bí wọ́n competition àti poll síbẹ̀ sọ̀kọ̀ tó báyìí tó bá lóun wò mọ́ ok now tá a fẹ́ kó ṣe ni pé tó o bá ti sáyẹn poll yẹn o èmi ọmọ ọba adéòtí máa ń pè mí fọ́lọ́ owó kan tó bá ti sáyẹn mo fẹ́ kó screenshot yẹn tàbí kó ṣe photocopy ẹ̀ scan yẹn sí ni wọ́n sì ní pé mo ti ṣe don't tell me you have already done it networking ń já ọjà bẹ́ẹ̀ni networking yẹn ń já àwọn tó ṣe ṣe ń gbọ́ mi dáadáa. all right bẹ́ẹ̀ni àwọn tó ṣe networking yẹn. adẹ̀gbọ́ yín o ẹ kàn bá wa ṣe ní lẹ́yẹ̀ ọ̀ṣọ́kà. agbọ́yín dáadáa. ẹ má sẹ́ndì owó ká má sẹ́ndì owó sí anybody mọ́ ẹni tó bá ti sáyìn bóòlù yẹn kó screenshot yẹn sí wa tó bá screenshot yẹn sí wa àṣẹ̀ṣẹ̀ wá sẹ́ndì owó yẹn sí. Once you don't screenshot or send a photocopy ayé ti lajú ju pé tó bá ṣe tó bá jẹ́ kó ṣe photocopy yẹn kó screenshot yẹn sí wa tó bá sì jẹ́ pé lójú kiri ni ṣe screenshot yẹn sí wa àwa send owó yẹn sí ẹ rí i pé gbogbo wọn pátá lẹ́sẹ̀kẹsẹ̀ within 1 week you are going to reach almost 1 million. Because owó tá à ń send láti ìlú òyìnbó láti diaspora lọlé is part of the budget of Nigeria. bàbá mi ẹ ṣé sir thank you sir ọ̀rọ̀ ńlá ni bàbá yẹn sọ ẹ jẹ́ ká tún ẹ ṣé sir inú mi dùn sí contribution yín thank you sir ẹ gbọ́ nǹkan tí bàbá wa yẹn sọ òun ni mo nǹkan ṣe rí now mọ̀kàn ẹ tún gbọ́ ṣe mọ̀ pé àwọn èèyàn wa wọ́n bíbélì sọ pé àwọn ènìyàn kan wọ́n gbọ́n ní ìran tiwọn èṣù fún ara àwọn ìran ẹ̀ wọ́n gbọ́n tó o bá ti fẹ́ sẹ́ ìbá àti ẹ̀ wo bí even gan my own mother ìyá tó dẹ̀jẹ̀ lé mi lórí kò yé yín a mọ̀ pé màmá mi ti máa sọ pé màmá nǹkan báyìí ní kẹ́ ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti mọ̀ pé tí mi bá rí nǹkan mi ní sọ lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n á ṣe mo kàn fi ṣàpẹẹrẹ tó bá jẹ́ ìyá mi tó bá sọ pé òun ò máa kó máa ṣe tí mi ò ní fún ní owó oúnjẹ sẹ́ẹ̀ níbi tí ọ̀rọ̀ yẹn ṣe dé àwọn ọmọ mi mọ̀ mí ó ń gbọ́ mi ó ń rẹ́rìn báyìí ó ń mọ̀ mí mo ní pọ́lísì ju gbogbo yẹn lọ nǹkan tí bàbá yẹn sọ kàn screenshot ẹ̀ sí ẹ bàbá kan dẹ̀ sọ ó lóun rẹ́dí àti ní 100,000 má ná 100,000 fún ẹnìkan tó fẹ́ ṣòkú jẹ́ ká fi 100,000 yẹn ká fi kó lọ fi sign poll 50 naira per head kí á ná máa ṣe àmọye àwọn tí ò níṣẹ́ ẹ ṣe bàbá mi ní ìṣẹ́jú méjì péré ní ìṣẹ́jú méjì yes sir ní ìṣẹ́jú méjì péré sir. orúkọ mi ni Gbẹ́ngà Adéwálé àti ìlú London ni mo ti ń pè. yes sir ẹ jọ láfikún sí nǹkan tí bàbá wa sọ kẹ́yìn yẹn ṣe rí ní December last year statistics kan jáde wípé ní gbogbo ìlú tó wà láyé Nàìjíríà ni wọ́n send owó lọ sí jù most. kò sí rọ́ńbẹ́. bílíọ̀nù kẹ́rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ India làwọn èèyàn máa ń send owó lọ sí torí pé population India pọ̀ gan they are over 1.something billion ni wọ́n. India ni wọ́n wà ní gbogbo ìlú káàkiri so wọ́n máa ń send owó lọ sí India mẹ́mọ̀ statistically ẹ lè prove ẹ̀ pé lóòótọ́ ó yẹ kó máa lọ sí India ju ẹni ìlú lọ. but ní last year Nigeria overtake India. in fact minister kan ní Ireland ó dìde jáde ní parliament sọ pé ipe báwo lówó tó yẹ máa ṣe wọ Nàìjíríà bí wọ́n ní láti lọ investigate ẹ̀. ìbáraẹ̀ tí wọ́n wo COVID tó wà ń tàn sí tí ò ṣiṣẹ́ tí ò so jẹ́ ṣe I think àmọ̀ràn sí lẹ́yìn tó pè àwọn dáàbì tó ń pè kí n tó pè sí àmọ̀ràn gidi ló mú wá. bẹ́ẹ̀ ni sà àmọ̀ràn ńlá bẹ́ẹ̀ ni. ẹ̀yẹ kò tó sáré sọ díẹ̀ sí sà ṣé rí gbogbo system tó wà nílẹ̀ bẹ́ẹ̀ ni sà. gbogbo corruption ṣe wà ní gbogbo region Nàìjíríà àwọn British ló kó àwòsá o 48 laws of power ló ń lò fún wa. ó ní sá.
48 laws of power náà ń lò ó. àti 1949 ni wọ́n ti bẹ̀rẹ̀ kó tó create the first parliament ní 1951. ìwé kan wà always as friend tẹ́ bá lè lọ find ìwé yẹn ẹ máa rí níbẹ̀. àwọn British ló kó àwọn Haúsá yìí. ẹ jẹ́ kí n kọ sílẹ̀ brother mi always as friend. bẹ́ẹ̀ni torí mo like it. ètò ọkọ̀ ìwé yẹn is Sherwood Smith mo lè sẹ́lẹ̀ sí WhatsApp yín. ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín. òun ni last governor of Northern Nigeria. ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ẹ send ẹ̀ sí mi mo fi Ọlọ́run bẹ̀ yín torí mo like kí n máa. last governor of Northern Nigeria ṣe rí nínú 14 laws of power ẹ bá lọ wo number one ni never outshine your master. ṣe rí àwọn Haúsá ìgbà tí ẹwọ̀n káwọn alálọ àwọn sáúdánà lálọ béèrè fún independence. bẹ́ẹ̀ni. so àwọn àtìgbà yẹn àwọn British ti rí wọn as a traitor but àwọn Haúsá yẹn láwọn ò lọ. so it's like àwa ti lọ outshine master wa tó wọn trust wa mo tẹ bá wo fídíò tẹ kọ́kọ́ play lálákọ̀ọ́kọ́ tẹ tó bẹ̀rẹ̀ show yín. yes sir yes sir. ẹgbẹ́ máa tó sọ̀rọ̀ ẹ náà Aaron Smith ó sọ the same thing náà. bẹ́ẹ̀ni. tẹ̀sí báyẹn ìgbẹ̀ni tó rẹ̀ bá ti wá tẹ bá wá wo ìwé tó kọ yẹn tó ní operate as friend tẹ bá lọ wo number 2 náà don't trust your friend use your enemy. ẹ máa mú àwọn ọ̀tá yín ẹ máa sọ wọ́n di ọ̀rẹ́ yín báwo ṣe lè ṣe ẹ máa fi owó tàn wọ́n ẹ máa gbé ipò fún wọn ẹ máa lò wọ́n máa jẹun ní orí tébù yín. yes. tí ìṣẹ̀lẹ̀ máa wọlé sí wọn lára ibi tí corruption Nàìjíríà ti bẹ̀rẹ̀ nìyẹn. bẹ́ẹ̀ni. ẹ máa ní gbogbo àwọn gómìnà àwọn ò lè sọ̀rọ̀ mọ́. àtọ́. ọ̀pọ̀ sẹ́nétọ̀ house of rep gbogbo wọn ò lè sọ̀rọ̀ mọ́. ẹ bá ẹ tó bìtẹ́ Jésù gan Júdà sí ẹgbẹ́ òun ló ń gbowó de fún Jésù. owó yẹn èṣù ni. kábíyèsí Olódùmarè. kẹ́rẹ́ gbogbo Nàìjíríà ló ṣe dàrú lẹ́mí àwọn ọmọ ní Haúsá ọlẹ́ka ara wọn wọ́n fẹ́ràn ara wọn wọ́n ń ṣe yahoo wọ́n ń travel out àwọn à ń da àwọn ọlọ́ ba Nàìjíríà jẹ́ àti ẹ̀ máa ráwọn kan tẹ́ pé àwọn àfa kan sí pé àtàwọn pátọ̀ wọn wà ní ṣé Fúlàní ló wà ní gómìnà wa ni ṣé Fúlàní ló ṣe gómìnà ilẹ̀ Yorùbá ní bàbá là ń bà ló wa jẹ́ kíní kan wà tí ò tí ì yé wọn kẹ́rẹ́ àwọn Fúlàní yẹn ọgbọ́n tó ń dá ni pé tó máa ti rí pé ókè ẹ wò wá tí wọ́n pa Abíọ́lá ṣẹlẹ̀ tó pass event ní àwọn ọ̀fẹ́ náà fún wa lẹ́nu yẹn wọ́n lọ mú bàbá Ọbásanjọ́ wá fún wa ni. so ọba ẹ̀mọ̀ nǹkan tó ń ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n ṣe fún wa ní Ọbásanjọ́ ẹ̀jẹ̀ pé gbogbo gìràgìrà wa ń gbà yóò lọ lẹ̀. lẹ́sẹ̀kẹsẹ̀. àwọn bàbá wọn lọ́lẹ̀ ẹ̀ wọ́n ṣe fún bàbá Ọbásanjọ́ nípò yẹn wọ́n ti pa lọ́ọ̀kì ẹnu bàbá wọ́n ti pè wọ́n wá sí tébù yẹn wá jẹun ẹni gbogbo ní àsọ̀rọ̀ assembly gan sìn kò tẹ́ tó fẹ́ sọ̀rọ̀ pé kọ́ lọ change constitution kò tẹ́ tó fẹ́ sọ̀rọ̀ pé restructuring gan sẹ̀ because kí ni Haúsá ló ń fún wọn lóúnjẹ. so kí ni yẹn wọ́n ti fi pa lọ́ọ̀kì ẹnu everybody. ẹ ṣe dáàdì mi. títí tó fi wọlé sí wọn lára ẹni títí tí pípa fẹ́ ṣàmọ̀tẹ́kùn gan Tinubu gan olóhùn lọ́wọ́ sí gbogbo gbà. so ọlọ́run máa fọ́ wa àtẹ́wọ́n lọ bo ìwé 14 laws of power máa ń sẹ̀lé àwọn. all right thank you sir ẹ ṣe brother mi. the last governor of Northern Nigeria. thank you so much. Parliament don create in 1951 is clearly stated from the parliament where àwọn Fúlàní ló máa dominate àtijọ́ ẹ̀ báyìí ó lẹ̀ sọ pé ẹ má ẹ̀fà àgbé báwa lẹ̀ àwọn ọlọ́wọ́ bẹ́ẹ̀ débẹ̀ wọ́n pa bàbá yẹn dànù ni. bẹ́ẹ̀ni. Abíọ́lá bẹ́ẹ̀ débẹ̀ wọ́n pa ni so àwọn ìfà tábàlì àwọn sọ̀rọ̀ kò ṣeé sọ. thank you sir ẹ ṣe thank you so much sir all right sir ẹ ṣeun. gbogbo àwọn ọ̀tá Oòduà yẹn so àwọn àwọn àbájẹ máa ṣiṣẹ́ lé wọn ló lágbára Ọlọ́run á dẹ̀ fún wa ní. àmín sir àmín ó ti fún wa a ti gbà á amen thank you sir amen thank you sir. mo dúpẹ́ lọ́wọ́ brọ́dà wa tó pè wọlé yẹn inú mi mọ̀ dùn lára àwọn akíkanjú wa ni ẹ jọ ẹ hold on sir ẹ hold on sir mo fẹ́ fèsì sí ẹ jọ àwa tí a wà lórí platform iṣẹ́ kan tí a lè máa ṣe ni pé tí n bá rí wa báyìí kí n rí pé top fans ẹnìkan ti ṣíà ó ti ṣíà nǹkan tó yẹ ká máa rí ń bẹ̀ nìyẹn torí kò síṣẹ́ tá a lè ràn wá lọ́wọ́ kò sí nǹkan tá a lè ṣe nìyẹn ẹnìkan lóun ti sáà ní pò ó dẹ̀ tún wà lórí program ó dẹ̀ tún ṣíà irú àwọn yẹn ìfúngan táwa wòlíì ò bá tiẹ̀ gbàdúrà fún Ọlọ́run gan ti gbàdúrà fún irú ẹni yẹn ṣòye ṣẹ́mọ̀ irú nǹkan brọ́dà wa tó pass message yìí ń sìn ẹnìkan ṣe ń béèrè ó ní báwo ni ó ṣe lè sáà ní pò ẹlòmíì ò tí gbọ́ rárá
then àwa tá a dẹ̀ wà lórí platform à ń wo ẹni yẹn ó yẹ ká reply ẹ̀ ibi báyìí báyìí ni kò send kì í ṣe gbogbo ẹ̀ la lè mọ sọ tán because àwẹ̀ wa àjọgbà ikú wa àjọkú ohun tá à ń sọ yìí a gbúdọ̀ jà gbogbo agbára wa la gbúdọ̀ rún sí ẹ wo brother tó pè wọlé yẹn mindset wọn àti nǹkan tí àwọn ìjọba Gẹ̀ẹ́sì fi sí ọpọlọ wọn òun náà lòdò ní báwo la dẹ̀ ṣe lè kú òun bẹ̀ tá a bá kú òun bẹ̀ bá ifun nǹkan bàbá wa professor Akíntóyè sọ tá a bá kú òun bẹ̀ báyìí irú àwọn bàbá professor Akíntóyè wọ́n sì wà ń bẹ̀ fún wa báyìí ẹ̀yin ọ̀dọ́ ẹ jẹ́ ká ẹ wo gbogbo àwa tá à ń send owó sílé tá a bá ti send owó báyìí tá a bá ti jẹ́ kán lo owó yẹn fún petition and poll a jẹ́ pé ọ̀tá la wò ẹ́ ọ̀tá ní àwọn alálẹ̀ mọ́mọ́ kà ẹ́ sí because a ti rọ́nà ibi tá a mọ́ gbà kí ló wá dé ta wá ń gbanú gbó mẹ́ra pẹ̀rẹ̀ kẹ́mi mú yà ní tèmi bọ́dà mi ẹgbóhùn yín sókè kí lórúkọ yín bolẹ̀ ti pè ní ìṣẹ́jú méjì péré ní ẹjọ́. Túndé Ọláìwọlá lórúkọ mi kò ń pè láti Belgium. Yes sir. Iṣẹ́ pọ̀ fún àwa ọmọ Yorùbá láti ṣe. Bẹ́ẹ̀ni. Mo kàn fẹ́ sọ díẹ̀ nínú ọ̀rọ̀ mo fẹ́ dá sí díẹ̀ nú ẹ̀ ni ẹ ní sísọ èmi náà ní sísọ. Àmín. Àwọn alálẹ̀ á ti wà lẹ́yìn. Jerry, this is 2020. From now to 2030, tí a bá rí ìyàtọ̀ nínú ilẹ̀ Yorùbá, tí àpẹẹrẹ gidi ò bá sí fún wa ní ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ ká gbàgbé ẹ̀ kọ́lọ̀ má jẹ́ kí ká parun. Sọ̀rọ̀ mi yé yín. Mi ò ní ọmọ ní Nàìjíríà, mi ò níyàwó ní Nàìjíríà. Gbogbo ọmọ mi, àwọn ìyàwó mi, abroad bíbá iná wà. But gbogbo nǹkan tá à ń rí tó ń jẹ́ kí ara ó ta wá ló ń jẹ́ ká dìde. Ìgbà tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Odùduwà yìí àwọn tó ń fi wá ṣe yẹ̀yẹ́ ń fi wá ṣe yẹ̀yẹ́ but nísìnyí wọ́n ti rí pé ọ̀rọ̀ ni from now to 2030 tá a bá rí ìyàtọ̀. Network wọn yẹn ti lọ I don't know àgbọ̀mọ́ o àgbọ̀ yín mọ́ sá o ok àgbọ̀ wọn mọ́ ok mo máa tó kúrò lórí ètò torí pé a ní ìpàdé tá a fẹ́ ṣe tó dẹ̀ ní í ṣe pọ̀ pẹ̀lú orílẹ̀-èdè yìí ẹ jọ̀ọ́ lẹ́ǹkan sí i àgbọ̀ yín mọ́ lẹ́ẹ̀kan sá. Yes sir. Tí a bá rí ìyàtọ̀ from now to 2030 kọ́lọ̀ mọ́ jẹ́ kí ilẹ̀ Yorùbá parun. Ẹ jẹ́ kí n fún yín ní àpẹẹrẹ kan. Iṣẹ́ wà fún gbogbo wa láti ṣe. Iṣẹ́ tèmi dúró lé lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Ìtẹ̀mí ń ṣe lórí ẹ̀. Tí wọ́n ní gbogbo àwọn èèyàn wa, àwọn ẹ̀gbọ́n wa, àwọn tó ń pe àwọn aláàfáà àtàwọn bàbá wa, àwọn lèmi máa ń dúró dè lórí Facebook. Káwọn máa sọ̀rọ̀ Islam fún wa, káwọn máa sọ̀rọ̀ Christianity fún wa. Enough is enough. Wọ́n ní kíní kan tó dáyé, ìkọ̀kan ládìyẹ ń jẹ. Bẹ́ẹ̀ni. Kí wọ́n tó gbé Islam, àwọn tó ń gbé Islam wáyé, àwọn náà ló ń pa àwọn ìyá wa náà ń pa àwọn bàbá wa, àwọn Fúlàní. Torí àwọn bàbá wa ń sọ ogun Fúlàní, kò sí ogun Fúlàní, ogun jihad ni. Wọ́n dẹ̀ ní mísàn, wọn ò tí ì parí ẹ̀. Àwa Yorùbá, àwa ọmọ Yorùbá la sì ń sùn, la sì ń ọrùn. Ẹ jẹ́ kí n fún yín ní àpẹẹrẹ kan 200 years ní Amẹ́ríkà ní Britain lò ní China wọn yí èdè wọn padà wọn gbàgbọ́ nínú Christianity wọn gbàgbọ́ nínú Islam ẹ̀sìn àbáláyé wọn náà ń ṣe. Bẹ́ẹ̀ni. Tí a fẹ́ sọ fún wa pé Ọlọ́run ò nífẹ̀ẹ́ China ni. From 1942 to 1945 ogun àgbáyé. Ẹ lọ wo picture Japan jóná kanlẹ̀kanlẹ̀ ni. Bẹ́ẹ̀ni mo wo. Àìmọye generation ló parun Japan ò bìlífù nínú Islam àti Christianity. Bẹ́ẹ̀ni. Ẹ̀sìn ìbílẹ̀ bàbá wọn ni wọ́n ń ṣe. Bẹ́ẹ̀ni sà. Tí a fẹ́ sọ pé Ọlọ́run ò fẹ́ràn China ni. Ṣé orí èmi máa ń dúró di àwọn pásítọ̀ yẹn àti àwọn àfáà yẹn tó ń gbé wá sórí program tó máa sọ fáyà tó máa parọ́ fún wa. Enough is enough. Èmi máa ń pè wọ́n lẹ́yìn tó bá ti parí ètò màá ní bàbá ẹ ràn wá lọ́wọ́. Ẹ ràn wá lọ́wọ́. Ẹ lé àwọn ọmọ yín jáde nílé kéwú. Ẹ lé àwọn ọmọ church yín jáde kan join wa fún Oduduwa Republic. Mo ti ẹ̀ béèrè lọ́wọ́ kan pé ta ló gbé Islam wá sí Áfíríkà àfà kan kò lè dáhùn question yẹn. Ìyẹn bá yẹn. Ṣé rí àwọn bàbá wa
ẹ̀yin Yorùbá ẹrù pẹ́ lè gbàjọba lọ́wọ́ Haúsá ni wọ́n kàn máa pa yín dànù à ń dúró de tó ọba tá a bá rí ní abroad a máa nà á máa gbèwù lọ́rùn ẹ̀. àwọn olùkẹ́gbẹ́ aláwo àwọn ọba ilẹ̀ Yorùbá awo ni wọ́n ń ṣe ẹni tí orí ẹ̀ ti burú. another thing tí mo fẹ́ gbé àwọn ilẹ̀ wa kí wọ́n gbọ́ dáadáa kí wọ́n ronú jinlẹ̀ àwọn pásítọ̀ yìí àwọn àfáà yìí wọ́n wá bá yín lábẹ́nú wọ́n gba nǹkan agbára lọ́wọ́ yín. wọ́n dẹ̀ máa lọ sórí program wọ́n máa tàbùkù ẹ̀sìn ìbílẹ̀ wa wọ́n máa àsìkò ti tó kí àwọn ẹlẹ́sìn pa káwọn náà dìde fún ẹ̀tọ́ wọn. ẹ ṣé thank you sir. ìyálàyà wọn ní nọ́ọ̀tì tó fẹ́ sọ fún wa yìí pé ẹ̀sìn báyìí ní ká sìn ètò bá wo oníkálukú ní kó oníkálukú sì ní ẹ̀sìn. bẹ́ẹ̀ni ẹ ṣeun. kí àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ wa kan stop láti máa ṣe nǹkan agbára fún àwọn pásítọ̀ àwọn ọba àwọn ògbó àwọn àfáà yẹn. bẹ́ẹ̀ni kan stop ẹ̀. ẹ ṣé sir. àsìkò ti tó kí ọmọ Yorùbá ó dìde àsìkò ti tó. thank you sir. ẹ̀yin ẹ̀wọ̀ fẹ́ lọ ṣe ṣé ń gbọ́ mi sà. bẹ́ẹ̀ni sir ìṣẹ́jú yìí ti lọ ní but ẹ sọ the last sentence ni yes sir. ok màá tún máa sọ̀rọ̀ nígbà mi ìṣẹ́gbọ́. ok thank you sir ẹ ṣeun sir. àmín sir. àní ṣíṣe àmín o àní sísọ. àmín sir ẹ ṣeun sir thank you so much sir adúpẹ́ lọ́pọ̀lọpọ̀ ìyá wa ní sùúrù ẹ hold on bàbá mi ẹ gbọ́ nǹkan tí bàbá yẹn sọ so tí téèyàn bá àìfarabalẹ̀ kábòsí ó ní ò jẹ́ kó dùn jó èmi nísìn ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé lómi tó bá rí pendant mi tó rí owó ẹyọ ń bẹ̀ babaláwo ẹ wo kíní tó wà lọ́wọ́ mi àgbo ọmọ oko lèmi èmi èyí tí ọmọ Amẹ́ríkà ọmọ Yorùbá ni mí àgbo kò yé yín now nǹkan tí bàbá yẹn sọ ṣé irọ́ wà ń bẹ̀ Japan àwọn Amẹ́ríkà ló àtàkì wọn gba ogun yẹn tí bẹ́ẹ̀ fẹ́ jóná tán po Japan ti dìde padà in tó dùn mí ni wípé kí irú àwọn pásítọ̀ sì wà kán máa wá pa irọ́ òun ló jẹ́ kí n sọ pé mi ò àtàkì pásítọ̀ ṣùgbọ́n iṣẹ́ ọwọ́ wọn yẹn ó máa ń ká mi lára kẹ́ ó lò sí kún gbogbo everywhere ní Nàìjíríà exile Michelin tire liver brothers bata àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní Nàìjíríà gbogbo wọn dẹ̀ tọ́jú àwọn pásítọ̀ àwọn company dẹ̀ rà wọ́n dẹ̀ bẹ̀ sí ra bẹ̀ wọ́n fi ń jọ́sìn gbogbo wọn lọ pátá nù ẹ̀dẹ̀ pera yín ní ìránṣẹ́ Ọlọ́run èmi rò wípé nǹkan tí wòlíì yẹ kó túmọ̀ sí ní ìlú ni wípé kí ìlú ó lè tòrò kí ìlú ó lè dáa wọ́n dẹ̀ ń tí ojú yín báyìí wọ́n dẹ̀ ń yàn wá lẹ́bọ̀ wọ́n dẹ̀ ń pa àwọn ẹni tẹ́ ẹ pè ní kìrìsìtẹ́nì ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn pásítọ̀ á tún lọ sọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe wọ́n á tún lọ gba nǹkan lọ́wọ́ wọn wọ́n á tún ṣe kúbẹ́kúbẹ́ àmọ́ wọ́n á dẹ̀ máa juwọ́ sórí pẹpẹ wọ́n á máa bà wọ́n jẹ́ kò yé yín èmi ní ìsìn orúkọ mùsùlùmí tèmi rájí kò yé yín mi ò ever lè tako oníṣẹ̀ṣe láíláí mi ò dẹ̀ ní tako mùsùlùmí ṣùgbọ́n ṣe rí ẹ̀yin tẹ́ pera yín ní pásítọ̀ tẹ́ ẹ̀ fẹ́ dá sí ọ̀rọ̀ pé kí àwọn ọmọ Yorùbá ó ní freedom yẹn ìkòkò onígbomi kó dúgbẹ̀yìn inú ẹ̀ kò nígbà a máa bára wa a máa fàdé ìjọba ọ̀run a máa dójú ọ̀run àpáàdì lèmi àti yín máa jọ jáde àkúkú jàjọ́ ọ̀run àpáàdì yẹn mo mọ̀ pé mo fẹ̀mí mi lélẹ̀ fún ìran tí ń bọ̀ torí kò sí nínú àwọn ọmọ yín sà nínú àwọn ọmọ wòlíì ńlá láwọn kò sí nínú àwọn ọmọ yín tó ń ṣe bíríkìlẹ̀ gẹ́gẹ́ bí ọmọ yẹn ẹ gbé fídíò ọmọ yẹn sẹ́gbẹ́ kò sí nínú àwọn ọmọ wọn tó ń ṣe irú nǹkan burúkú yìí none of their children ẹ wá ń fi ẹ̀sìn ẹ wá gbé wá sí Nàìjíríà ẹ wá fi da Nàìjíríà rú ẹ wá fi bà tiwa jẹ́ ẹlòmíì inú wọn tó bá fẹ́ tún sọ̀rọ̀ a ní brokopopo a sọ̀dẹ̀ èdè tá a gbọ́ aṣọ a ní kó wo bàtà ń ẹ̀yin gan ọ̀dẹ̀ a ní kó wo bàtà ní $5,000 a lóun ṣẹ̀ṣẹ̀ rà láti Dubai ni a ní kó wa gọ ọwọ́ òun a ní mọ̀mọ̀mọ̀ a ní ìjẹta alẹ́ nìkan gbé Prado wá fún un a ní kìnnìkan Prado tó lọ rẹ́ǹtì ó lè èrò ọ̀run àpáàdé ó lè gbogbo àṣírí
àṣírí yín ló tú ní London tẹ́ ṣe ń ṣe ẹ gbọ́ bàbá tó pè lẹ́ẹ̀kan yẹn ẹ dá yẹn padà nínú Kristi báyìí ẹ dá Kúmúyì oníkàmọ́ fọ́ tẹlifíṣàn wa o ti ní tẹlifíṣàn station sí i ṣé rí ẹ̀yin ṣọ́ọ̀ṣì tó tóbi jùlọ Paul Eléṣe ní Àbújá Nàìjíríà ló wà ìlú tó tòṣì jù lágbàáyé Nàìjíríà ni ṣé bí a ṣe ń gbàdúrà tó ṣé kò yẹ kó ṣì ó lọ ẹlòmíì tẹ́ bá tún wá bá sọ̀rọ̀ nínú àwọn tí wọ́n ń kówó ẹ̀jẹ̀ tẹ́ bá sọ pé ẹ jẹ́ ká gbìyànjú ká kúrò ní Yorùbá nation ẹ jẹ́ ká kúrò láàárín àwọn apani a ní it is well why it is not well and that is why the English says that the common sense is scarce common sense kò common at all I don't know mi mọ nǹkan tó ń lò sí ọpọlọ wọn ọpọlọ wọn ò ṣí ẹ má bínú dádì mi pé mo gbé yín pé ọ̀rọ̀ yẹn ń bí mi nú mo ti fẹ́ kó lórí ètò náà but ẹ jẹ́ kí n gba ìpè ẹyọ kan yìí yes ẹ kàn sọ̀rọ̀ níṣẹ́jú kan. ìṣẹ́rí kankan nínú mi fi dùn ní pé ṣẹ́rí tí mo bẹ̀rù jù lémi yìí ò ní pé kí wọ́n bí idea àti kí idea bọ́ọ̀n ṣẹ́rí tàbí ẹ bá ti bọ́ọ̀n èèyàn lè pa èèyàn nígbà idea yẹn kò ṣe pamọ́ ṣẹ́rí kan tó ṣẹlẹ̀ yìí ní Oduduwa yìí ní South West àmọ́ nǹkan tó lọ sí fún wa ó ti ṣẹlẹ̀ Ọlọ́run tẹ̀ ti fi idea yẹn Ọlọ́run ti sọ díẹ̀ mọ́lẹ̀ wọ́n fẹ́ wọ́n pọ̀ tí wọ́n lọ ka statement bàbá Adébóyè tí wọ́n kà dáadáa ẹ̀ máa ní ìgbà tó sọ bàbá yẹn ń sọ fún ìyàwó mi mo ní ìyàwó bàbá yẹn ń fi ẹ̀nà mo lẹ́nu ló fi ń sọ̀rọ̀ fún wa afẹ́ akọ Yorùbá àtẹ̀tí lọ ní kí n tẹ̀ sọ àti lọ ní sẹ́rí àdíyà yìí àti bíbí wọn lè di stop ẹ̀ mọ́ sẹ́rí ojú àwọn èèyàn díẹ̀ tẹ́lẹ̀ ní kíní yìí ti ṣí ojú àwọn èèyàn ẹni tí mo bá yín sọ̀rọ̀ yìí anybody wàásù fún mi lockdown ní ojú ìfìlà sẹ́rí kí lockdown tó ṣẹlẹ̀ yìí ó la ọ̀pọ̀lọpọ̀ lójú olólà mi lójú ó ní ọ̀rẹ́ díẹ̀ kó yíbo ni wọ́n bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ gbẹ̀rẹ̀ àti go get out wọ́n sọ bẹ́ẹ̀ fún mi ọ̀rọ̀ tí mo pè é tí mo sọ fún mi iṣẹ́ ló fi mí rẹ́rìn ọdún tí mo lọ ti rí báyìí mo ní kó má bínú bó láti jẹ́ pé èmi gan ọmọ kan tí mo sì jẹ́ ni ṣẹ́rí tí àdíà bá ti lè jábọ́ báyìí tán ti lè bí báyìí wọ́n lè pààyàn ní bó wọn lè pa àdíà ẹ̀rọ ṣe pamọ́ tí mo fi dé. ẹ ṣe sà. so lágbóró Ọlọ́run ti mú ṣe ó ti ṣe nílẹ̀ ti ṣe ojú ẹ̀wọ̀n bí mo ṣe wà yìí mi ò tí ì lẹ́yìn tójú kan tó mi ò tí ì lẹ́yìn tí ojú kan bí mi mo ṣe wà mo fẹ́ ká gbà ní tínísínísí ni mo fẹ́. àní bí ẹ pé kó ti dé sẹ́kì kó jẹ́ pé ọpẹ́ ni mo wá dá lónìí lórí lára mi sà ẹ ṣe sà now hold on ṣé rí ẹ̀yin èèyàn wa táwa ń diaspora tó o bá ń send owó sílé báyìí tó lọ ń grow GDP Nàìjíríà ọ̀tá ọmọ Yorùbá ni ẹ́ I'm telling you this ẹ má bínú o tó bá dùn wá ẹ ká fi ṣoṣù ká fi para mo fẹ́ máa lọ báyìí tó bá send owó ìdámẹ́wàá sí pásítọ̀ kankan nílé àfàìmọ̀ kan mọ̀ dá ẹ padà kan mọ̀ deport ẹ torí ọlọ́pàá á mú ẹ ọlọ́pàá máa mú ẹ torí tó bá lọ send owó ìdámẹ́wàá sọ́ọ́rí ìdámẹ́wàá yẹn send ẹ̀ sí inú platform kan lọ fi ṣe paper kan máa pín káàkiri àwọn oko àwọn èèyàn iye wọn ò sí kán dédé múná wá kán sọ pé abúlé irú wèrè wo nìyẹn. dádì ẹ sọ̀rọ̀ ní ààbọ̀ ìṣẹ́jú kí lorúkọ yín bó lẹ ti pè. orúkọ mi ni àdúrádì mo pè láti ilẹ̀ Malaysia. Yes sir. ẹ bá wa dá sí. a ò gbọ́n tẹ́ ń sọ o. ọ̀rọ̀ yín lọ ń wá bóyá ẹ̀ ń lo earpiece bóyá kẹ́ yọ àbí ká torí a fẹ́ kó lórí ètò ẹ má bínú a ò gbọ́. à ń gbọ́ bẹ́ẹ̀ yẹn. ó yá ẹ sọ̀rọ̀ pa kíákíá ẹ jọ a fẹ́ kó lórí ètò ẹ má bínú. ok torí ọ̀rọ̀ ló ti fẹ́ sọ yìí ó ń gbé mi nínú gidi torí láti jẹ́ àwọn tí wà lọ́kàn tí mo fẹ́ sọ lórí àwọn láti ibi ọkọ̀ bẹ̀rẹ̀ àwọn méjì mo fẹ́ àwọn èèyàn méjì mo fẹ́ fi ọ̀rọ̀ yìí kó bá lè lọ viral
mo mọ̀ pé àwọn náà máa wo prógrámù yìí ọjà wọn máa gbọ́ wọ́n ṣe bí ẹ̀ táwọn ò gbọ́ tó bá ní gbégbégbé tó tètè bá wọn gbé tó bá yá máa padà gbé sẹ́yìn ìkúlé wọn o. ṣe rí gbogbo fẹ́ bẹ̀rẹ̀ látòrí àwọn òṣèré onítíátà wa gbogbo wọn pátápátá láti gbàtà ti bẹ̀rẹ̀ Odùduwà nation yìí mo kò sọ̀jẹ́ sí ni mo ò tí ì rí èèyàn bíi méjì àbí èèyàn kan bíi mẹ́ta nu wọn kó tiẹ̀ bẹ̀rẹ̀ sí ń dá sí prógámù yìí nídìí owó wọn kó tiẹ̀ jẹ́ pé voice wọn là ń gbọ́ ká tó lè bá fún wa ní àìdíà àwọn ohun tí wọ́n ní kálukú mú wáyé ká tẹ̀ máa gbọ́ kan nu wọn tó ń gbé àbí ọ̀dọ̀ kan báyìí ò làdé máa ṣe ká bá tẹ̀ ń gbọ́ á ti máa mọ̀ pé àwọn alágbájá yìí náà tiẹ̀ wọ́n ń dá sí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá látìgbà tá a ti dá tó ti bẹ̀rẹ̀ àti ṣe aṣọ October 1st tó fẹ́ ṣe rally kò sí ọ̀gbọ́n tó gbéra wọn jọ tó jáde ìyẹn lọ bẹ́ẹ̀ wọ́n tún wọ́n ń pariwo ensars náà nílùú lẹ́kẹ̀ṣọ́ náà tó jẹ́ ń pa gbogbo àwọn ọmọ wa kò sí ọ̀gbọ́n kan tó jáde nínú gbogbo wọn tó gbé kò kan ẹbí wọn kò tí ì kọ́ ọmọ wọn àtàwọn ọmọ wọn ó máa ṣe o àtàwọn tó wà lábúròdù náà bó tẹ̀ jẹ́ pé wọn lè jáde ẹ̀rù ń bá wọn ó tiẹ̀ bọ́ sí lórí platform àbí social media wọn kó tiẹ̀ kí wọ́n máa tẹ̀ sọ̀rọ̀ kó máa sọ̀rọ̀ káyé máa wò wọ́n pé alágbájá yìí náà sọ̀rọ̀ kò sí ọ̀gbọ́n tó sọ̀rọ̀ nù wọn gbogbo àwọn tó ń pera wọn ní president àwọn òṣèré tíátà bí àwọn ọ̀gá Bello Alhaji wa Taiwo Hassan gbogbo ọmọ kúlódò àti Alhaji wa Kojide Kòsọ́kọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn amúkàrẹ́ mọ́fìrè Ọdúnládé Adékọ́lá gbogbo yẹn jẹ́ wà ń bẹ̀ ẹ wà ń bẹ̀ ẹ lè jáde ẹ lè sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kí ló dé kí là ń wá ẹ ò bìlífù pé gbogbo yín bẹ ṣe wà yìí ẹ sí lóko ẹrú ẹ gbàgbé oko ẹrú ní gbogbo yín sì wà o ẹ bá sẹ́ndì ọmọ yín sábúrọ́dù kí ìyàwó yín wà lábúrọ́dù kẹ́yìn wà lókèṣẹ́ náà àbí kí ọmọ yín wà lábúrọ́dù ẹ jọ ìyàbúrọ́dù tí gbogbo wa wà lé ní ìsì ìjọba tó wà ń bẹ̀ tó bá sọ pé gbogbo àwọn òfọmọ Nàìjíríà kọ̀ọ̀kan mọ kàmá lọ́lé ṣé kò wá tán wa bí kò wá tán wa bí báyìí ìyẹn náà tún lọ bẹ́ẹ̀ mo fẹ́ bọ́ sórí àwọn gbogbo ní fújì náà Alhaji wa tó ń pè wọn ní kí wọ́n kó kọ́ wọn Kébé ń Kwara àwọn náà wà ń bẹ̀ gbogbo àwọn onífújì kéékèèké gbogbo àwọn ọmọ yín àwọn Saheed Òṣùpá Alhaji Pasuma Aláyíká gbogbo wọn bọ̀tọ̀ bá bẹ̀rẹ̀ ìjà láàrin wọn ẹ mọ bọ́ ṣe ń pè wọ́n bẹ́ ṣe ń parí ìjà kẹ wá lè dákẹ́jẹ́ ẹ̀jẹ̀ jókòó síbẹ̀ ẹ̀ ń dákẹ́ ẹ̀ ń gbọ́ bó ṣe ń lọ nílùú ẹ̀ lè sọ̀rọ̀ bọ̀tọ̀ bá bá àwọn ọmọ yín já ń sìn àbọ̀ ń búra wọn ẹ lè kọrin búra yín ẹ mọ bẹ́ ṣe ń parí ẹ̀ bẹ́ ṣe ń pè wọ́n kẹ wá pè wọ́n. Okay. Wọ́n pé location náà àwọn kan ń bẹ̀rù wọn lè jáde tábàtì ẹ̀ láwọn irú àwọn èèyàn báyìí wájú torí tó bá da àsìkò politicians àwọn náà ló máa ń pè lọ́ máa ń lóhùn àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn jẹ́ máa ń tẹ̀lé wọn máa gbá àwọn fáǹsì wọn máa tẹ̀lé wọn tó bá ti rí àwọn báyìí tó bá rí wọn wájú àwọn míì máa rò pé àwọn artist wa ló ti jáde yìí àwọn ẹlòmíì ọkàn ẹlòmíì àṣì ọkàn ẹlòmíì tó ti jí tẹ́lẹ̀ ojú àlá àfọ́lò wọn agbójẹ ti dábẹ́ àwọn tá a ti ẹ̀fẹ́ retí náà wọn ti ń jáde àwa jókòó bẹ́ẹ̀ gbogbo wa dá àwọn wọn jákẹ́ ẹ ò gbé ẹ ti lówó ẹ ti jẹun ẹ ń jẹun tó ń rìn àdókò ẹrú lẹ́wà o ẹ má jẹ́ ká pa ọ́ tàn yín o. ẹ ṣé thank you my brother thank you so much ẹ ṣé o thank you sir thank you so much sir. yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn jàǹtì èlé ó máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn o àjàǹtì èlé. broda wa tó pè láti Malaysia ọ̀rọ̀ ńlá ọ̀rọ̀ kẹ̀ǹkẹ̀ Iyeye Dara náà ti ṣe program nípa wọn ṣòye ẹ mọ nǹkan tó jẹ́ kí àwọn yẹn kó wọ́n sọ̀rọ̀ a ò mọ òfin tó gáìdì wọn o bọ̀ tó yẹ yàtọ̀ sí kí lórúkọ broda wa káwọn gba orúkọ broda yẹn màá rántí broda yẹn ti sọ̀rọ̀ tán wọ́n máa gbé sẹ́yìn kùlé yín lọ́jọ́ kan èmi kàn tiẹ̀ stop wáàfin nìkan ló mọ èmi kéèyàn máa wo kíní kí n dúró sórí kàkà kí n máa waste time máa wo fíìmù wọn kí n máa wo fíìmù tó ń ṣe kí náà ń ṣe fíìmù wo náà ń ṣe gan ojú kan yìí náà ni kí n máa wo èmi màá yà kúkú dúró lórí program màá máa ṣe nǹkan míì màá máa send message kiri kí n máa waste time máa wo wọn ẹ ṣe mi. alẹ́ báyìí alẹ́ yẹ mo fi dí kí wáyé o akatúkà pàdé ní ọ̀sẹ̀ yìí wá ibi àbá wa o àjà kan yànnà gba Ọlọ́run lédùnmọ́ ẹ̀ mo kí dédé wa pátápátá kúrógódó búburú kan kò ní ṣubú lù wá bẹ́ẹ̀ ni àrùn kì yóò súnmọ́ ilé ọ̀dọ̀ wọn torí pé Olúwa yóò fi àṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ láti gbé wa sókè ilé ọwọ́ wọn kí àwa kí wọ́n bá fẹsẹ̀ wa gbé òkúta àwa kọjá lórí kìnnú ẹgbọ̀rọ̀ kìnnú ejò lálẹ́ àwa fẹ́ ẹsẹ̀ wa tẹ̀mọ́lẹ̀ nítorí pé Olúwa nífẹ̀ẹ́ sí wa nítorí Olúwa ṣe gbà Olúwa gbọ́ ọ lékè nítorí pé Olúwa bẹ̀ ọlá fún wa ẹ̀mí gígùn